àti ní gbangba lérí ìjẹ́rìí iná náà wà. شهادة من صلى وصام وقام وحج لله رب العالمين. ìjẹ́rìí làwọn tí ń gbààwẹ̀ tí ń yọ sàkátà sí ṣe ájì fún ọlọ́run ọba tí wọ́n ń kírun fọlọ́run ọba lórí ìjẹ́rìí iná ni. ربنا صل وسلم وبارك ọlọ́run bá wa sàlékún àlùbáríkà على عبدك ورسولك محمد fún ẹrú rẹ̀ òjíṣẹ́ rẹ̀ tí ṣe àná Muhammad. كما صليت ṣùgbọ́n èyí tá a fẹ́ yanjú ń bí lẹ́nìí kì í ṣe èyí tí gbogbo ayé gbélé wa lórí wọn la fẹ́ yanjú èyí tá a fẹ́ yanjú lèyí tó wà láàrin ara wa síra wa nísìnyí ibi tá a jòkó yọ dá mi lójú èyí tí ó dá mi lọ́wọ́ ni pé ikọ̀ méjì ń bẹ ń bí àwọn tó wà ní eri manhaj ahli sunna wal jamaa tá ń pè wọ́n salaf wọ́n wà ń bí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ìkejì kiri àti mi pé jamaatu tabligh ṣe kí ni wọ́n bẹ ń bí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ láwọn àjòkó tí ń sin rí iná ìran àwọn alásàlátù náà kọ̀ọ̀kan táwọn náà wà ní ìkàlẹ̀ ẹ wá dákun wọ́n jẹ́ pé jàmáà sálàfí wọ́n ń bẹ ń kalẹ̀ jàmáà tẹ̀blígì wọ́n ń bẹ ń kalẹ̀ àwọn alásàlátù nasifatu kọ̀ríbù jamzan hamzan nadwa àwọn náà ń pè sọ pé mùsùlùmí ni wá kò sẹ́nìkan títí ọmọ ọjọ́ lójú kò sẹ́nìkan tí ò rí pé tòun lọ náà tó bá dẹ́ni tó wà ń di tẹ̀blígù lójú pé òun ò sí lójú ọ̀nà o tó sì fẹ́ wà lìjẹ́ náà yóò kó mẹ́ tó bá dá sálábí lójú pé tóun ṣe yí mistake wà ń bẹ́ o tó sì fẹ́ wà lìjẹ́ náà kí ni ó ṣe yóò fi sálábí lẹ̀ níjọ́ tó bá dá lásàlátù lójú pé àsàlátù tóun ṣe yí kọ̀ sálì jẹ́ náà ń bẹ́ yóò kó lásàlátù jọ náà níjọ́ tó bá dá yìí ti ń ṣe jálàbí lójú pé òun mọ̀ lè wọ náà tóun bá kú sí ìdíkiri yóò wà bí ti tó ṣe tán wá kálukú náà ń gbà pé ibi tóun wà yìí náà ní kódà yìí ń gbà pé ni tí ọjọ́ yìí òun bí tóun wà ẹni òun gan ni òsèkìdí lórí ọmọ náà tọ́ba níbẹ̀ ta ló mọ̀ náà sẹ́mi àpọ̀rọ̀ ńlá ni àbọ̀rọ̀ ńlá kọ́ ọ̀rọ̀ ńlá ni nísìnyí ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ní agbára díẹ̀ ọlọ́run sì fún mi yanjú ọ̀rọ̀ aláṣejù aláṣe ètò ọ̀rọ̀ tó dàrú ni ọ̀rọ̀ tó ṣe kí ni ó dàrú kí ló fi dàrú kí ni yẹn ní ń ṣe àṣejù àṣetò ẹni wà láàrin ó ní ń ṣe pẹ̀lú environment ẹnìkọ̀ọ̀kan ó ní ń ṣe pẹ̀lú títọ́ ẹnìkọ̀ọ̀kan ó ní ń ṣe pẹ̀lú bùnmúmi mọ́ ẹnìkọ̀ọ̀kan ẹ jẹ́ ìṣàpèjúwe fún yín mami wà kan lójókòó rẹ̀ yìí wọ́n lo nìkan bùnmi wọ́n jókòó yẹn inú ètò ọlọ́run bọ́yọ̀kọ tí wọ́n fẹ́ brọ́dà tó jẹ́ sálàfí ni tọ́wọ́ máa ń tí ń pè sálàfíyà tó yé tó yẹ pé bójú tí ẹlẹ́ àbójú ìbójú tẹ̀sìn hánnáwó tẹ́nìkan ọ̀jẹ̀ pa brọ́dà tó kírun tó kéré kò tó dáná gbà sí ìgé hánnáwó pẹ̀lú rúgbà hánnáwó tẹ́nìkan ọ̀jẹ̀ pa. mo fẹ́ bi léèrè kì í wá ṣe fọ́tò lásán la rí lára wọn kọ̀ọ̀kan dání kọ́ bò bójú kọ́ máa ṣe wọ́n àwọn náà ọ̀dà bójú pẹ̀lú àwọn ẹ̀kọ́ bẹ̀ eléyìí tó dáná gbà sí yìí náà tó kéré kòtò yìí náà ọ̀dà dáná gbà sí kéré kòtò rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀kọ́ ọbẹ̀ ṣe máa pẹ́ túmọ̀ ẹ̀ ní pẹ̀lú àwọn ọmọ tí irú wọn bá bí eré ẹ̀kọ́ yẹn ni wọ́n bí lé ṣe máa bẹ́ẹ̀ ó ti ṣe pé àwọn méjèèjì wọ́n jọ jíra wọn láago mẹ́ta òru wọn ṣe kéyàmù lé nìyí tó di mẹ́ta lè kún ó ṣe tó báṣubá bá ti tó bọ́dà ti dé mọ́sálásí kọ́dà kí làdáni tó wọlé òun ti wọlé gan ti ń ṣe náfìlà báyìí làbá tó dé mọ́sálásí alásàdé mákìrìkì ìṣá ìjẹmọ́ ẹ̀ ni gbogbo ètò ẹ̀sìn pátá kọ̀sẹ̀yìn bọ́dà ní mọ́sálásí àtìta kọ́dà bó kókò ládùúgbò bá ládùúgbò mi wọ́n dà mà pé bọ́dà yìí ní ẹ̀sìn ẹni ọlọ́run ni irú bọ́dà bẹ́ẹ̀ wá bímọ ńgbà tó wá bímọ ṣe mà pé irú bọ́dà táwọn wí náà nísìn òun náà yọ lẹ́gbọ̀n àbíbi gẹ́gẹ́ ti bíhun náà yóò sì ní àbúrò abẹ́ẹ̀kọ́ kọ́dà ó lè ní bàbá bàbá ó lè ní yàyà àwọn wa sọ fún jọ́nà pé àfáàsádù bọ́mọ rẹ bá lọ́ọ́ dé jọ́ wá kí mi jọ́mọ rẹ wá kí mi ọ sọ fún pọ́ lẹ́gbẹ̀ẹ́ ni jọ́ mọ̀ pé ní bàbá tó jù wọ́n náà lọ ẹjẹ́ àdébí papọ̀ bọ́dà sádù náà gbà pé bọ́mọ mi bá ti gbọ́n dé lóṣù méjì tí wọ́n gbà yìí òun fẹ́ kọ́ lọ lè sọ lọ́dọ̀ bọ́dà àwọn tó wà ní Ìbàdàn bọ́dà tó wà Ìbàdàn yìí náà bàbá tó bí ló bí sádù ìyá tó bí ló bí sáàdù àmọ́ sáàdù ti mú mi ìmọ̀ ń bò mí ó ti sẹ̀sìn níbò mí tọ̀hún náà kú onú ìsìlámù o inú ìsìlámù náà bọ̀dá náà wà o ọmọ bá dé Ìbàdàn ní ọba dílálẹ́ wọn bá dílálẹ́ kọ̀ wá sí pẹ́ nìkan lọ kì í ṣáyé ẹni tọ̀hún darí ibi sẹ́lẹ̀ bá jòkó létí wọn gbómi fún níbà mú mi tútù ní mu júìsì
lọ́ba mú rìmọ́tò lọ́ba náà tẹlifíṣàn lọ́ba di pawó làwọn ọmọ ẹni bá dé wọ́n ti dáàdì wọ́n bá jókòó tí wọ́n máa jọ wọ́n tẹlifíṣàn wọ́n bá wo fíìmù pé ìbúra wo fíìmù yẹn dé lánàá sẹ́ẹ̀ mà pọ́nmọ́ tó wá láti Èkó yìí tó ń kó lọ́wọ́ dásádù tó wá bá wọn lu kọ̀ndíṣàn yẹn tí wọ́n sàn wo fíìmù àwọn bàbá àtọmọ àti ya ìwọ kí náà wọ́n wò wọ́n irú àwọn wo ni wọn lọ kì í ṣáyé wọn wá wo fíìmù àṣùbà tó kálukú ń sunrun ẹ lọ òun bá jí ní máa ń pè à bọ̀dá mi kíní kan ọmọ bọ̀dá rẹ̀ níbi ìwé pé já lọ kírun à ń pè à lọ́kìtì ẹ̀kí pírọ́lẹ̀mù ẹ̀ lọ́kìtì àmàkìtà bá jẹ́ àkìtì wa àbáwọn fámìlì bẹ́ẹ̀ wà ní ṣé wọn ò wà ní. làwọn náà sì jí ń tó tọ́lẹ̀ aago méje àbọ̀ làwọn náà bá ń sáré kí àṣùbà wọn gbàgbé wọn fọnú kálukú ń kìtì ẹ̀gán kálukú wá lọ ṣe ṣeré wọn lọ́ máa jẹun ọ̀rọ̀ wọn ṣe gbogbo ẹ̀ ẹ dákun tọ́mọ yóò bá fi sọ̀sẹ̀ kan níbẹ̀ wọn rírí wo ní orí àwọn mọ̀lẹ́bí wọn bíi kíní ọmọ wọn bíi kèfèrí abẹ́ẹ̀kọ́ ni ṣé mùsùlùmí sọ̀rọ̀ lè báyìí ṣé ẹrọ òun ti rí wọn bíi kèfèrí wọn lẹ́sẹ̀ kan náà tóun náà wá ń dààmú tí ń lọ mọ́lá tí ń lọ tí ń bọ̀ ìwọ kí wọ́n máa wò ó náà. aláṣẹ jùlé lẹ́yìn náà wàhálà ẹ ti pọ̀jù bí irun di tú a lọ mọ́sálásí àṣùbà ó ti jí òru náà tún jí àtúmọ̀ kíkan lóru kí pírọ́blẹ̀mù ẹ̀. ṣé ẹ mọ̀ pé báwọn ti ń rí wọn ní aláṣẹ jù òun náà ń rí wọn ní kíni àwọn náà ń kírun sẹ́nu ló tiẹ̀ ní wọ́n ń kíni wọ́n ń ká àṣùbà kọjọ́ tiẹ̀ wọ́n ń ká ilá kọjọ́ tiẹ̀ bóun ó ti máa rí wọn lálàsẹ̀ jù lálàsẹ̀ tó bẹ́ẹ̀ làwọn náà máa rí wọn náà ní kíni táwa lọ balansi sẹ́ẹ̀mà pọ́rọ̀ ńlá ni mo fi ń sọ fún yín lẹ́ẹ̀kan kálukú ń rí rẹ̀ bí ẹni pé òun lòún wà ní ojú ọ̀nà ẹni tí ò sí níbi tó ń wà òun kì í máa ti sẹ́ẹ̀mà nísìnyí báwa ti dánu gbọ̀n sí nísìnyí tá a gé Sókótó láwa tá a bìlọ́ǹgì síbi ọ̀rọ̀ 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 Sókótó nǹkankan lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí wa tí ò rí bẹ́ẹ̀ sẹ́wọ̀n pálá ṣe ju wọ́n pè wá tí yín sì ti le jù nínú kí ló le tó báyìí tí báwa náà ń sinú àwa náà ń kiri muslim làwa náà kí pírọ́blẹ̀mù yín ẹ ti lè mú nǹkan le jù bẹ́ẹ̀ làwa náà wọ́n wò pé àhá ẹ̀yin yọ̀bọ̀yọ̀bọ̀ nú ẹ̀sìn yìí sẹ́sì lẹ́yìn sì ń ṣe yìí àbí ẹ̀ka náà wò wọ́n ni bọ́bá tó ṣe sà àtúndì jáde bídíà àwọn bídíà làwọn eléyìí tọ́ba yìí sà àtúndì pé àwọn eléyìí ọ̀rọ̀ ṣíríkù wọn sọ lẹ́nu àtúntò wọn àtúntò wọn fatiwa ń gbà mí àbí ẹ̀kọ́ ni tàlọ́ ara yìí ti tàlọ́ àlójú ọ̀nà mo fi lọ́rọ̀ tó lágbára ni sẹ́ẹ̀rì ntọ́lọ́ wọn bá fẹ́ fún wa gangan gbogbo ẹni tá a bá pè mùsùlùmí òdodo kò ní láṣẹ jù kò ní láṣẹ tó àárín ni ọ wà ọba mi ní wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhadaha ala nnasi wa yakuna ar-rasulu alaykum shahida ọlọ́ni wa kadhalika ja'alnakum ummatan wasata àwọn ọlọ́run bá a ti ṣe yín ní ìjọ tó wà láàrin nu àárín lẹ́wà àárín tọ́lọ̀ wọn bá ń wí bẹ̀ yẹn ń sọtúmọ̀ ẹ̀ fún yín sẹ́ẹ̀rì tí wọ́n ń pè ní tatarruf tá a bá ní tọ́ráfù nǹkan etí bèbè ní ń jẹ́ bẹ́ẹ̀ sẹ́ẹ̀rì kébù tí wọ́n wé kalẹ̀ yìí tọ́ráfù ẹ̀ ní etí ẹ̀ ní etí kan ní etí kan ní etí kan ní ẹni tí bá wá ń ṣàṣejù wọ́n máa ń pè ní mutatarrif nínú Lárúbáwá ìtumọ̀ mutatarrifu ni ẹni tó jòkó létí bèbè ṣé ẹ mọ̀ pé tí bá fẹ́ jòkó létí tébù yìí tí bá jòkó síbi kí tébù yìí ó ṣe tí bá jòkó síbi nǹkan kí ni ó ṣe tí bá jòkó sáà ní kí ni ó ṣe ṣe ni pé yọ balance ló fi jásí pé wáṣà tọ́tọ́ lọ́hún wí ìtumọ̀ ẹ̀ ni pé ká balance kì í ṣe páàrin gbogbo ìtumọ̀ mọ̀ ọ̀tẹ́dìl ká ṣe kí ni ká balance ẹ má jòkó létí ń bí ẹ má jòkó létí ń bí ẹ má bọ̀ níbo ṣé ẹ létí ti bí òun la ṣe jù etí ti bí la ṣe ètò eléyìí ni kí ni àárín ọlọ́run fi ní wa kadhalika ja'alnakum báwo ọlọ́run ti sẹ́yìn mùsùlùmí nù kí la sẹ́yìn ummatan wasata ìjọ tí ó balance tí ò ní ṣàṣejù létí ń bí tí ò ní ṣàṣe ètò sí tọ́ba dúró ń bí yóò ṣubú tọ́ba dúró ń bí yóò ṣubú aláṣejù ọ̀lẹ́sìn aláṣe ètò ọ̀lẹ́sìn ẹni wà mí lọ́lẹ́sìn bóun láti wá mẹni tó ṣe kí ni tọ́wà bí òun lọ́rọ̀ tá a fẹ́ yanjú lélẹ̀ abẹ́ẹ̀kọ́ ọlọ́run fi ní wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhadaha torí káwọn èèyàn ó lè rí pẹ́yìn lẹ dáa táwọn èèyàn rí pé àwọn eléyìí ṣe wá dá báyìí nínú wọn torí wasatu la gbọdọ̀ jẹ́ bí ìbádà wasatu la jẹ́ níbi àládà wasatu la jẹ́ nínú wà wasatu la jẹ́ nínú ọ̀rọ̀
wọ́sọ̀tún láàjẹ́ nínú múra nínú ẹ̀sìn wa àárín ládùú tí o yọ máa pé ẹ̀sìn àwọn eléyìí yẹjú nínú ọ̀rọ̀ wa tá a máa sọ àárín ládùú tó ní àwọn mùsùlùmí yìí sọ̀sọ̀kúsọ nínú ìmúra wa ní ọ̀dájú tó ní àwọn mùsùlùmí yìí wọ̀wọ̀kúwọ̀ nínú ìṣesí wa ìwà wa pẹ̀lú ará àdúgbò àwọn aládàájú ládùbọ́sá ní bí kí sẹ́ni wàá yóò ní ọba sì máa ṣe bí àwọn mùsùlùmí yìí báláwọ̀ bá ròyìn wáyé ní ọba sì máa ṣe bí àwọn àfáà yìí ìtì ń jẹ́ sílámù gan-an òun là ń pè láàrin gbogbo kọ́ má dùn níbi tí etí bèbè tá à ń pè láṣejù kọ́ má ṣubú kó sì má dùn ní etí bèbè bí tá a pè láṣe ètò kọ́ má ṣubú kọ́ wà níbo àárín gbogbo ìtì ń jẹ́ tàtọ́ lófure ibi tó lọ́ọ́ fẹ́ ká dóore ẹ dákun sẹ́ẹ̀rí tá à ń pè láṣejù òun lọ́pọ̀ jù òun ní sì ń dàkàrú jù kí mo wí fún yín àṣejù ló ṣe kí ni òun ní ṣe kí ni tálàṣe tó fúyẹ́ tálàṣe tó ṣe kí ni sẹ́ẹ̀rí aláṣejù àtàláṣe tó ọ̀rọ̀ wọn dàbí ẹ dákun ẹni tó bá fọ́ lójú kó má bínú wọn bẹ́ẹ̀ fọ́ lójú sàpèjúwe ni o kó má bínú o èèyàn fọ́ lójú kan sẹ́ẹ̀ ń gbọ́dọ̀ mi kò rí nàmá rárá èkejì náà wá ń wò báyìí débi pé tí wọ́n lọ pẹ̀lú èkejì gan ń bọ́ sí kòtò ń já sí gegele sẹ́mi pé tí yorùbá sọ wọn ni pé ojú àfọ̀nfọ́ tán aláṣetònù aláṣejùnù ẹ máa rò pé tí ń ṣe yé ìdí nìyí ṣe kí ni kò yé wàhálà ní ọmọdé alẹ àmẹ́ni tó fọ́jú pọ́nbélé níjọ́ tá a bá sọ fún pé ọ̀nà rẹ̀ tá a fà lọ́wọ́ kí ni ọmọ ṣe yóò máa lọ ní aláṣetònù sẹ́ẹ̀rẹ́ ni tí ò ní mímọ̀ tí ń ṣe bí onímímọ̀ nínú tí ń bí àṣejù lọ́wọ́ ẹni tí ò kúkú mọ̀ rárá bọ́bá ti rí ní ọ̀sẹ̀ nkẹ́ òun náà wọ́n ṣàṣe sẹ́wọ́n àwọn àṣejù yìí ló fi já sí pé ọ̀rọ̀ tó pọ̀ jù ẹni tí ó mọ̀ tí ń ṣe bí onímímọ̀ àwọn ni wọ́n ń dàṣe jùúlẹ̀ àwọn ni wọ́n ń ṣe kí ni wọ́n ń dàṣe jùúlẹ̀ torí sábà bẹ́ẹ̀ ọ̀rọ̀ tá a sọ tí ó pọ̀ orí aláṣejù ni ó pọ̀ sí torí pàdásẹ̀ ètò ọ̀rọ̀ tí ẹ ṣe kí ni ó fúyẹ́ aláṣejù ní dàkàrú aláṣejù ní ṣe kí ni ní dàkàrú gbogbo àwọn aláṣẹ ètò ní sìntẹ́ bá kẹ́nìkan tí ọ̀la kídà máa ń tí nǹkan tí ẹ bá bẹ̀rẹ̀ sí fún lẹ́rìí nísìnyí wàhálà yìí ọ̀dà kẹ́yọ̀ ọmọ òyìn rán ni àmọ́ tẹ́ bá kẹ́nìkan tó lákìdá máa tó gbọ́ wá sí kan bí kan tó dúró lẹ́rẹ̀ tí ọ̀fẹ́ gbà mí kan yóò máa bá yín ṣe kí ni yóò máa fà á lọ pẹ̀lú yín ní abẹ́ẹ̀kọ́ ni lẹ́ẹ̀fì mọ̀ kó wọn láṣejù yóò ní bí sẹ́kì ti sọnù tí sẹ́kì ti sọ nǹkan sọ̀rọ̀ mọ́ ṣé ewu mi ń bẹ lẹ́yìn ṣé ewu rẹ̀ àfa àti ẹnìkan kó kéwu yẹn jù lẹ́ẹ̀fì mọ̀ pé àwọn aláṣejù àwọn lọ̀rọ̀ wà ní tálàṣẹ tó ṣe kí ni táàbà máa yanjú ọ̀rọ̀ tí ó pọ̀ ọ̀dọ̀ aláṣejù láì yanjú ẹ̀ sílé ni àmọ́ tá a bá ń sọ̀rọ̀ aláṣejù náà a máa fẹnu kan láṣẹ ètò ọ̀rọ̀ tí ó fúyẹ́ irú eléyìí wọn àìmọ̀ kan afọ́jú tọ́ba rẹ̀ ní fàǹtẹ̀tẹ̀ yóò ṣe kí ni yóò tẹ̀lé wọn ní ẹ bá ti mẹ́ni tí ò mọ̀ kan yá bá ti falẹ̀ yóò tẹ̀lé àwọn kan nísìnyí wọ́n kó lẹ́rú yóò mọ̀ tẹ̀lé wọn lọ àmì yìí tó mọ̀ tí bí alọ́ tó mọ̀ bọ̀ mọ̀ tí ń da kan rú kò sí tẹ́lẹ̀ bí kò ní ṣe kí ni kò ní gbà àwọn aláṣejù àwọn lọ̀rọ̀ pọ̀ lérí wọn léni ṣé aláṣejù táwọn wí yìí ìtì máa bí pọ̀ kí mo ló ṣe ìtì máa bí pọ̀ nínú tí ń bí àṣejù òṣèlú wà ń bẹ àwọn kíní kan bẹ tí wọ́n lọ mẹ́sìn tó ṣe pósèlú ni táwọn yẹn wá sọ di bí ẹni bóri jìnnà ẹsìn ní kò sí nǹkan kan tí ó máa ṣẹlẹ̀ tí ò ní ní tó bí tá a bá rà máa kéèké tí wọ́n ń ṣeré nísìn ṣé wọ́n jábọ́ láti sánmà ni àwọn kan ló ṣe kí ni ló bí wọn bánà tẹ́ ta yìí tẹ́ ẹ kọ àlùwà dúdú àbí kílẹ̀ kọ síbẹ̀ ẹ dákun sọ́dá dúró bẹ́ẹ̀ wọ́n ṣe rẹ̀ ni àwọn kan ló ṣe kí ni lọ ta kí wọ́n ń dẹ́ta yìí àwọn kan ló ṣe kí ni síbíkà yà àwọn kan lọ fa okun ẹ̀ lọ sí tẹ̀ríkìbù ẹ̀ fídíò tá a padà máa wo ẹnìkan ní rìkọ́dù ẹ̀ èèbó kan ló ṣe ń jí ni àwọn èèyàn kan lè dídì láṣejù kínní kan ní ó bí ẹ jẹ́ nǹkan márùn àbí mẹ́jọ ọ̀nà tí ń bí àṣejù àwọn kan tí ń bí àṣejù láwùjọ mùsùlùmí mo fẹ́ máa kà á nísìn dọ́àfùl basirati bí haqiqati din sẹ́rí kí èèyàn ó jẹ́ ẹni tí ò lójú inú pẹ̀lú kí ni rí sí ẹ̀sìn kí ni pàtàkì tí à ń fi ń ṣe nǹkan báyìí nínú ẹ̀sìn
kí ni reason tọ́lọ̀ ń fi ní ẹsẹ̀ yìí tọ́lọ̀ ń fi ní ẹsẹ̀ yìí tọ́lọ̀ ń fi ní ẹsẹ̀ yìí sẹ́ẹ̀rí mímọ̀ ni tí àwọn èèyàn ń kọ́ tí wọ́n mọ̀ sẹ́ẹ̀rí àwọn tí ó bá ní mímọ̀ yẹn tí wọn ò ní mímọ̀ pé kí nìdí tọ́lọ̀ ń fi ní ẹsẹ̀ yìí èyí táwọn afá ń pè ní al-illa àwọn afá máa pè ní al-illa kí ló fà á wọn a máa pè ní masọ́ọ̀lẹ̀ kí láǹfààní ibẹ̀ wọn a máa pè ní madọ́hìr kí la fẹ́ rí bẹ́ẹ̀ àwọn afá kan bẹ tó ṣe pé gbogbo ń ta wíyọ̀ kàn wọn sì fẹ́ mà àwọn yẹn ò lè mọ kí ni rísìn tọ́lọ́n fi ń sòfin báyìí tí fi ń wélé yìí tí ń wí tọ̀hún sẹ́ẹ̀rí àyèmọ̀kan tó lídìí wọn òun yóò lídìí wọn débi pé ní àwọn tí bá wá tó ní mímọ̀ jù wọ́n lọ tí wọ́n mọ àwọn nǹkan ohun tí wọ́n fi ń ṣiṣẹ́ àwọn máa wá rí wọn bí ẹni pé wọ́n ń ṣàṣe ètò wọn ò ní mọ̀ pa ìmọ̀kan tàwọn lọ́sọ̀ àwọn di aláṣejù inú tí fàṣejù nu kéèyàn má ní mímọ̀ kí mímọ̀ rẹ̀ kúrú kó má ṣàkíyèsí pẹ̀lú àwọn nǹkan tọ́lọ́hun ṣe lófin bọ́lọ̀ ń bá sòfin báyìí kí ló dé bọ́lọ̀ ń bá sòfin yìí kí ló dé tó bá sòfin yìí kí ló dé àwọn kan ti mí ní màdébẹ̀ wọ́n ti lọ wọ́n ti kúnná wọ́n ma masọ́ọ́líwù wọ́n ma ilal wọ́n ma kílọ́fà báwọn yóò bá wá dájú ẹ̀sìn tó bá sọ̀rọ̀ ẹ̀sìn àwọn ò ti wo sakun ọ̀rọ̀ kí wọ́n tó ṣe kí ni wọ́n sì sọ nínú mà eléyìí nǹkan kan ò yé ọkàn kan nẹ́sì lásán ni kọ̀wádìí kí ló bí nẹ́sì kọ̀wádìí kí ló bí ọ̀rọ̀ kọ̀wádìí ẹ̀ yọ kàn dé fatiwa ni yọ wá dé sílẹ̀ yìí ilé wọn wò pé àkìlà ń wí kíni yóò wá ní ẹ wo àdìsí rẹ kíní ka Al-Qur'ani rẹ yóò wá múra gidigidi òun ní nǹkan òṣìṣẹ́ kíni ní ti ń bí àṣejù ọ̀kan nu èyí òun là ń pè ní àyìmọ̀kan kí ni mo pè é kì í wá aṣọ aláìmọ̀kan hánà ń wò ó èyí òun là ń pè ní ojú àfọ̀nfọ́tán kí ni dálẹ̀ ìjà ní ọ̀pọ̀lọpọ̀ aláṣejù wọn máa já tí a bá sọ kíní kan fún ọmọ ẹ̀sìn tó ọba gbà wọ́n sọ ọ́ dọ̀ta tí a bá fún wọn fatiwa kan tó ọba tẹ̀lé fatiwa wọn ò rí ọ bí ẹni kó o ti di dọ́lùmù tẹ́lẹ̀ kò fẹ́ bójú wo mi lẹ́yìn ma ntọ́fà ti ń ṣe òun ni kíni àdìjáhalu bìdì èyí tá a dà pé ní dọ́àfọ̀ basirati bí haqiqati dì ẹ lọ́wọ́ tíra àfa wa Al-Imam Shatibi nígbà tó fẹ́ sọ ti ń fa bídíà àti ti ń fa wàhálà nú ẹ̀sìn táfà Shatibi fẹ́ sọ jísù ẹlẹ́ẹ̀kejì page 173 ń sọ pé fàkọ̀dìjà àlà awwala ìmáàmù wa Shatibi àkọ́kọ́ tó fi ṣe asbabul ibtida'i wal ikhtilafil madmum ó ní àlìjáàlú bí haqiqati din kéèyàn má ma oríjínẹ́sìn ní máa fa kí ọmọ sí bídíà àti náà pẹ̀lú bẹ́ẹ̀ náà bí èèyàn bá mọ oríjínẹ́sìn yóò dẹni tí ó dá láṣejù nínú ẹ̀sìn ó di méní ẹlẹ́ẹ̀kejì nínú tí máa fa kí àṣejù wà nínú ẹ̀sìn al-ittija'u adh-dhahiri fi fahmi nusus sẹ́rà wọn náà sì ń bẹ à ń pa àwọn kan ní al-dhawahir adh-dhahiriyya àwọn táwọn pẹ̀lú dhahiriyya yìí àwọn sọ fún ọ pé wò ó báyà bá ti sọ kálẹ̀ bẹ́ẹ̀ ni ó ti tú sì má wádìí kí ló dé tó lọ́n fi sọ bẹ́ẹ̀ yakumuna bidh-dhawahir ẹni tó já síwájú wọn òun ni al-Imam Ibn Hazm rahimahullahu rahmatan wasi'a òun tiẹ̀ kò gbà pé kí ni wàá fà kí ni gbá kí làwọ yóò ní kí ni zọ́hírù nas kí nasi bí gangan ṣe tó wí nù tá a ma ṣe nánu kí nasi bí gangan lágbèjú ẹ̀jẹ̀ sọ̀dájọ́ kan fún yín yóò yẹ yín nísìn ìjọ kan wọ́n kí irun sókòlá kan anabi náà wà ń bẹ ẹ máa gbọ́ o anabi náà wà ń bẹ wọ́n bá ń gbọ́ kùsì kan fẹ́ gbọ́ kùsì kòtò ẹ bá rí a gbogbo ẹni tí ọba súnmọ́ bí mọ́jú lónìí kọ́dà kó ti wẹ̀ kọjáde kọ́kọ́dọ̀ bá wọn gbọ́ kùsì kòtò kọjáde àwọn tó súnmọ́ bí mọ́jú jọ náà wọ́n bá ṣe kí ni wọ́n bá jáde lónìí nísìn àwọn tó mú nùsùs zọ́hírù nùsùs tí wọ́n mú pé níta nábì sọ ni ẹjẹ́ á lò wọ́n fún yín fatuwa pé gbogbo ẹni bá súnmọ́ bí mọ́júmọ́ kọ́dà kó ti wẹ̀ o kò gbọ́dọ̀ bá wọn fọwọ́ kòkó wọ sàárì sẹ́yìn pé fatuwa yẹn wà ní tó bá ti gbọ́ rí bẹ́ẹ̀ sì ni àwọn tó bá wọ́tà kíkì tí wọ́n wádìí kí lọ́fà wọ́n sọ fún yín pé jọ yẹn Rùkọ́yà ọmọ ànábì ló kú ìgbà tí Rùkọ́yà wá kú ọ̀rẹ́ Rùkọ́yà wà lẹ́yìn ààrẹ Usman ibn Affan lọ ní ọkọ Rùkọ́yà ó níyàwó mi níbòmí létí Mẹdínà òun gba ọ̀dọ̀ ìyàwó mi lọ torí ìyàwó mi lórún kàn ó lọ sùn síbẹ̀
rúkà wá ń kígbe mi nira wọ́n fi wá ké sànábì ànábì fi wá lọ bá rúkà fi wá dákẹ́ kọ̀ wá sọ́kọ rẹ̀ lé rúkà wá dákẹ́ wọ́n fi wá wẹ̀ wọ́n fi kírun sí la wọ́n fi ń gbé lọ́kọ̀tò Usman òde nígbà tí Usman fúnra fáwọn wa dé ọjà àsìkò tí wọ́n fẹ́ gbé rúkà sínú ànábì wá wọ ẹgẹ́ bíi bàbá sọmọ pé ọmọ mi lọ wá filẹ̀ tún nira ẹ dákúta ní òní ṣe ọmọ pọ̀ rẹ̀ o sì filẹ̀ o sì lọ gbóbi mi ọwọ́n lọ sí sáà ní pé làwọn bí fi wá wọ pé bó ti fẹ́ wọ làwọn bí ní ọ́ ẹni bá gbóbi sọ̀rọ̀ lè wọ́n lọ́kọ̀ tó jáde ṣé èyí ń dòfin ẹ̀sìn bí ṣé ẹ̀mọ̀ kó ní rísìn tí ànábì ṣe kí ni eléyìí ò ní alẹ́ ànábì ti sọ ìfájúwá tá máa lòlú torí pé sọ irun náà sínú tí náà sì ṣe kí ni tọ́sọ̀nù ni kí ló wá bí náà sí ẹlòmí ò ní ṣe kí ni kò ní wádìí ẹ̀ mọ́ èyí tó wá takú yìí nísìnyí pé sámú ànábì lẹ́ni tó bá póbi sọ ànábì ọ̀dà kọ̀ Usmanu ọmọ àfáàní o àmọ́ ní tí ń nù tí Usmanu ṣe ló ṣe kí ni gẹ́gẹ́ bíi pé òun ni bàbá Rùkọ́yà bó ṣe wọ́n náà bó ló ṣe tó ní bọ́kọ́ ọmọ rẹ̀ jà tó ṣe báwọn tọ́ rẹ̀ tó sì mọ̀ pọ́ rẹ̀ tó wá sọ ọ́lẹ̀ tó lọ sùn bòmí lọ́dọ̀ òbí mi àwọn tó bá mú sọ irun náà sí yóò ní àhá aláàánábì lẹ́ni tó bá súnmọ́ bí iṣẹ́ kò gbọ́dọ̀ bá wọn gbòkú ní ẹni tó bá ka gbogbo ẹ̀ wá sọ pé àhá ó ní tó bí Usman tó fẹ́ wọ sàárè wọn dọ́gbọ́n lé jáde wọn kàn dákọ̀ ẹ̀ ní eléyìí ní ìsìnàbọ̀ àwọn ọmọ bá ti wá wá yóò wá ta gbogbo intanẹ́sì wí lélẹ́yìí ànábì ló sọ eléyìí gbogbo èyí tẹ́ wá mú wá yìí ànábì ọ̀wá wí yóò wá ń dẹ́bẹ́ni tó mú mi wá yóò dìde sí ìdí tó dìde sí wọn nísìnyí sẹ́ẹ̀ máa pàṣẹ jù ní torí màkàrẹ́ lẹ́yìn fi sọ̀rọ̀ ìmọ̀ wò sí lọ́dọ̀ tiẹ̀ bó bá sì wà lọ́dọ̀ tiẹ̀ ọgbà fún ànábì òwì ibòmí ilẹ̀ ti rí ẹ̀yin lẹ́wọ́ àmọ́ ibi tẹ́ ẹ ti rí yìí tí ẹ sọ ohun ẹ dàpọ̀ ní tí bá ń ṣe báwọn kí ni ọ̀padà dà láwùjọ lọ́sẹ̀ jù ní ìdí kejì náà ìdí ń fa àṣejù ní ẹlẹ́ẹ̀kẹta tí máa fa àṣejù láwùjọ mùsùlùmí láwùjọ àwọn ẹlẹ́sìn tó yẹjú tí fa àṣejù láwùjọ ẹlẹ́sìn tó yẹjú òun ni al-istigalu bil ma'arikil janibiyati anil qadaya al-kubra ṣé rí àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ní Islam ẹ máa gbọ́ mi yé o tálíkì àmọ́ ọlọ́run èèyànjú tí èdè kò lè yẹjú tálíkì ọlọ́run èdè kò lè ṣe kíni kò lè yẹjú ṣé Alibani àti Bumbasi sáwọn ni wọ́n ẹsẹ̀ bẹ̀rẹ̀ bá ti wá áka ọmọ yà á dáwọ́lẹ̀ tàbá dìde rùkú ibùdó kọ́ yìí mú náà ti fàádarí pẹ̀lú àwọn kan rí ibùdó tẹ́mi yà bá pẹ̀lú àwọn kan kọ̀tán náà ní láyé àwọn sàábé wọ́n ti ń fà bọ̀ ọ̀rọ̀ tí wọ́n ti bẹ̀ látàrí àwọn sàábé tí ò yẹjú láyé àwọn tábì yìí kò sé kíní láyé Málíkì Ṣáfì Abu Hanifa Ahmadu Muhammad mọ́ mẹ́rẹ̀ ni kò sé kíní láyé ibùdó kọ́ yìí mú ibùdó tẹ́mi yà kò sé kíní láyé Alibani kò yẹjú láyé Bumbasi kò yẹjú kálukú wíjẹ wọ́n lọ bá tálíkì àwọn ọlọ́run ilé iṣẹ́ yẹjú àwọn kan wá ń bẹ irú ọ̀rọ̀ báwọn wọ́n wá sàjọ wọ́n wá tẹ́bàtì pé àníṣẹ́ tá a bá dìde rúkú sẹ́ ẹ gbọ́dọ̀ dáwọ́lẹ̀ ni ẹni tí ó bá dáwọ́lẹ̀ sí bídíà àníṣẹ́ àwọn kan fẹ́ lọ ìfẹ́ kanlẹ̀ ọwọ́ làákọ̀ mú lọ ní àbí àbẹ́kún wọ́n máa fà á wọ́n máa pè é nígbà mọ́kífù tèmi rèé mọ́kífù tiẹ̀ rèé lérí kí ni àwọn kọ̀dọ́yà ẹ̀yin náà wò àwọn kọ̀dọ́yà tó tóbi àwọn ọ̀rọ̀ tó tóbi ń bẹ wájú wa tá a pàtì àwọn ọ̀rọ̀ tó tóbi ń bẹ wájú wa nísìnyí ọ̀rọ̀ tó tóbi ṣé kò ní bí Ogun State tọ ẹ̀yẹ kó lèmi ti ń bọ̀ nínú ọ̀rọ̀ tó tóbi nísìnyí a fẹ́ lò jáàbù àwọn sukùl fẹ́ lò jáàbù lẹ́kọ̀ọ́ ìjọba òjò kò já sí kíni kò já lò ẹ̀dàkùn tá lọ̀rọ̀ jáàbù ọ̀kan láàrin gbogbo wa kọ̀ọ̀kan Sàláfì mo bí yín lè ní kọ̀ọ̀kan tẹ̀bílígù mo bí yín lè ní kọ̀ọ̀kan àwọn ará kí àwọn Ikhwan àwọn brotherhood sí ọ̀kan wọn alásàlátù ìjábù ọ̀kan kí ló dé táwọn ń bára wájà níbi ọ̀rọ̀ káwọ́ ọmọ yá dáwọ́ ọlẹ̀ tí wọ́n ti yanjú látàrí àwọn sàábé tí ò sí kíní láyé àwọn tábì yìí ń kọ́ tábì yìí ń kọ́ àwa pa ọ̀rọ̀ ń tọ́pa ogun apọ̀ tájọ dìde síjọba sí àwa ń bára wájà níbi ọ̀rọ̀ káwọ́ ọmọ yá dáwọ́ ọlẹ̀ tí Bumbasi ní adáwọ́ ọlẹ̀ Tálíbánì ní adáwọ́ ọlẹ̀ Bumbasi ní àṣẹ kíní bẹ́ẹ̀ mi bá gba Bumbasi láàfáà ní sinimá káwọ́ ọmọ yá ni tí wọ́n bá gbẹ̀lẹ̀ bá ní láàfáà kí lọ́mọ ṣe kí wọ́n wàhálà èyí wọn ò lè yanjú kí mo ní ò lè ṣe kò lè ẹ mẹ́dàmú ara yín kò lè ṣe kí ni kò lè yanjú torí ẹ bá bí Bumbasi yọ ọmọ dẹ̀rí lẹ̀ bẹ́ẹ̀ Balibani yọ ọmọ ṣe kí ni
ó dẹ̀rí ilẹ̀ kí àwọn wàhálà ọmọ àlìbáni ọkẹ̀rí àlìbáni ọmọ òwú má sí ọkẹ̀rí àwọn ọ̀rọ̀ tó wá papọ̀ tó wá yẹ kájọ dé sí kájọ ẹjú àwọn àṣẹ kíní ṣé bí gbogbo ẹlọ́yẹ kájọ dìde sọ̀rọ̀ ẹ̀há ọ̀rọ̀ jàlùbá pé a mùsùlùmí ni mí kómìdè kómi tẹ̀bùlì ìgù lèmi kómìdè kómi sálàfí lèmi kómìdè kómi haraki àwọn tmc nǹkan àwọn aláraki lèmi kómìdè kómi nẹ́sífàtì lèmi kómìdè kómi kọ́ríbù lèmi gbogbo ẹlọ́yẹ mọ̀ pé a fà fi nǹkan lẹ́dí náà ni abẹ́ẹ̀kọ́ káàtì ẹ̀ má sọ jàlùbá àbùtọ́ kalẹ̀ gbogbo ẹlọ́yẹ mọ̀ pé agbọ́dọ̀ sí kíní agbọ́dọ̀ borí a ṣe dìde sọ̀rọ̀ ńlá papọ̀ táwa ń bára wa jà lérí ọ̀rọ̀ káwọ́ mọ́yà dàwọ́ lẹ̀ ṣe é ráwọn tó bá múru eléyìí nǹkan kankan tí a wá ń sọ̀rọ̀ tọ́pa gbogbo apọ̀ tó jẹ́ ọ̀rọ̀ ńláńlá tọ́pa apọ̀ tí a wá sọ ọ́ lẹ̀ aláṣẹ inú tá a fi mọ̀ pé àṣejù ń bẹ lára yẹn ni o àṣejù wà lára ilé ní tí máa ń fa náà kéèyàn ó di tó fúyẹ́ mú kọ́ wá sọ tó ṣe kí ni kódà mọ́sálásí mi ń bẹ tí àwọn ọmọ ìyá wa tájọ jálùsùn náà tí wọ́n nara wọn nítorí pé tí a bá fẹ́ sàtáyà sáàsọ̀wọ́ báyìí ni àbá sọ̀wọ́ báyìí ni mọ́sálásí ò ṣe kí ni tó dàrú mọ́sálásí ó dàrú gbogbo ń tẹ́ ń wí yìí ló lẹ́rìí gbogbo ń tẹ́ ń wí yìí ló lẹ́rìí ẹni sì mẹ́rin kan lọ́wọ́ kọ̀rẹ́dì àti sọ tiẹ́lẹ̀ ní tí ń fàṣejù ní ká máa di tó fúyẹ́ mú káwá sọ tó ṣe kí ni àwa dà àwọn èèyàn lẹ̀ wọ́n ń ṣe gbogbo àdúgbò wa tá a ti ń kírun ibi tá a ti nara mọ́sálásí wọn àwọn kan bẹ́ẹ̀ bí wọ́n ń jó disco àlọ́ba wọn o àwọn kan bẹ́ẹ̀ bí tí wọ́n wọ ṣòkòtò káàkiri àṣẹ kí ni àyà sí wọn àkà wọn kún àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n mutí létí ẹgbẹ́ mọ́sálásí hòtẹ́ẹ̀lì mẹ́rin tí wọ́n mutí àlọ́sẹ̀ wà síbẹ̀ o ẹni tó wá mọ́sálásí ẹ̀kẹ́ láti dé fún pé ọyá ṣèkà báyìí bó o ti ṣèkà yìí ọ̀sà ọgbọ́dọ̀ káwọ́ mọ́yà ọgbọ́dọ̀ dáwọ́ lẹ̀ kọ̀dọ̀ ya jàníbíyà àwọn ọ̀rọ̀ tó ṣe pé ní wọ́n ti ń fà bọ̀ kò lè tọ́tàlì kí á mọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ́ kíní tí ẹ dé kálukú sì ti ní mọ́kífù tiẹ̀ Albani ti ní mọ́kífù Bombas ti ní mọ́kífù Utheminu ti ní mọ́kífù àwọn àfáà tó ṣáájú wọn náà gbogbo wọn ní mọ̀wákìf ń padà bọ̀ ibo lè yóò dúró tí ó fi jáàrin ń padà bọ̀ kéèyàn máa múrù nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ nínú tí máa fa àṣejù ni torí tẹ bá wá di yìí mú tẹ̀ ṣe tọkàn máa ẹ máa rántí ọ̀yẹ́ kẹsí kínní ẹ máa ràn lọ ẹ máa já ẹ máa ṣe gbogbo ẹ̀ nínú tí máa fa àṣejù táàfin sọ pé àṣejù bílẹ̀ yìí ti ń bàbọ̀ yóò di al-israfu fi tahrim ká máa pe gbogbo nǹkan ní haram ká máa fún haram bí gbàtà ń fọ́ omi ká máa fún gbólóhùn haram bí gbàtà ń ṣe kínní àbí israfu iná àpapọ̀ ká máa ná gbólóhùn haram nínú àpà àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ kí wọ́n tó pe kinní kan ní haram wọ́n dárú ẹni torí ká máa sọ pé haram ni wọ́n fi mú gbólóhùn makiruhu wá gbólóhùn makiruhu ó súnmọ́ haram ẹ gbọ́dọ̀ sọ gbóhùn kan di haram àwọn ṣẹ̀ríà Islam lábẹ́ ṣẹ̀ríà Ọlọ́run èèyàn gbọ́dọ̀ pe nǹkan ní haramu gbólóhùn ọba pe ní èèyàn gbọ́dọ̀ pé nǹkan ní haramu bá nàbí ọba pé ní àwọn méjèèjì ń ní ṣètò ẹ̀sìn lẹ́yìn méjì ń kọ̀ sọ̀rọ̀ mọ́ ìgbìyànjú ni yókù ìgbìyànjú sì bọ́ sójú ẹ̀ yìí sì tàsé ká máa wá fún haram bí gbàtà ń fọ omi nínú tí bí àṣejù ni yóò fa kásejù ọ̀sẹ̀lẹ̀ torí nísìn eléyìí ṣe kan ẹ ló ṣe haramu eléyìí tó ṣe mí ẹ tó ló ṣe Ọlọ́run ò pé ní haramu ò ń pè ní haramu báwọn yàn haramu sẹ́ẹ̀rí gbólóhùn náà bẹ́ẹ̀ ni wọ́n ń fọ́n bídíà bẹ́ẹ̀ làwọn kan náà ń fọ́n bídíà eléyìí ṣe bídíà tọ̀hún bídíà eléyìí gbólóhùn bídíà ò fúyẹ́ àwọn àfáà wa sálàfù sọ́ọ̀lẹ̀ wọn èé fọ́n bídíà kí wọ́n tó pèèyàn lóní bídíà wọ́n kọ́kọ́ sọ pé ń ṣèṣe oníbídíà ọ̀rọ̀ tí ń sọ yìí ọ̀rọ̀ oníbídíà ni ìwà tí ń wù yí ìwà oníbídíà ni àmọ́ kí wọ́n á pèèyàn ní oníbídíà àwọn àfáà sáfún ìwà máa ná àwọn ọ̀rọ̀ báwọn gbólóhùn yẹn kẹ́ ẹ máa fún bí ìgbà tí wọ́n ń fọ́ omi síta nínú àwọn tí fa àṣejù ni ó di mélòó tí mo kà mélòó mo ní mo fẹ́ kà ọ̀rọ̀ àbí mẹ́yọ nínú àsìbábù tí máa fa kí àṣejù ọba yẹn kó da láṣejù ìrìtìbáṣu al-mafahim kí àgbọ́yọ̀ dàrú mọ́ lọ́wọ́ kí ni mo pè é
àgbọ́yé má dàrú ẹlòmíì lọ́wọ́ o àgbọ́yé ń dàrú ẹlòmíì lọ́wọ́ o ṣé èsì ní ọ̀pọ̀lọpọ̀ tíra àwọn àfa àtàǹkà àwọn àfa yẹn àgbọ́yé ọ̀dàrú mọ́ wọn lọ́wọ́ àwa ní dàrú mọ́ lọ́wọ́ ẹ wo nísìnyí àwọn ìyá wa lójoojú mi ẹ ti jòkó yìí ń bẹ́ẹ̀ ni wọ́n tó lò ní kọ́ọ̀bù bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ ni wọ́n tó ṣe kínní tó lo jàlúbàbù tó ṣíjú lẹ̀ sẹ́wọ̀n gbogbo ẹsẹ̀ rí àsọ lélẹ́rí Albani mà yẹn ju ẹ̀kọ́ ọmọdé lọ́rù Albani níṣẹ́ rí ní kọ́ọ̀bù yìí o kì í sọ̀rọ̀ yàn tómi ó torí ẹ̀ jìyà o àmọ́ dáadé ẹ̀sìn ní tẹ́ bá ṣe tẹ́ gbà kọ́yà ìyàwó tèmi náà mójú ogún ọmọ mi ń bójú o sẹ́wọ̀n kó kílẹ̀ ọ̀rọ̀ yẹ fẹ́ni tọ́ba lágbo yẹ sìn bó lẹ́nìkan ṣe wá dé tí ó wàá sí Albani gbóyé tí ó wàá pé mọ́ kí fún Albani ni pé ó ní ẹ má bójú so wí bẹ́ẹ̀ ni ó ní kèé ṣe ọ̀nà yẹn tọ́láwọn yẹn ń kọ́ ti Albani wọn ni Albani ní káwọn lónìí kọ́ Albani ọ̀sọ́ bẹ́ẹ̀ ìtìbásùn mafahim ni ìwọ làgbọ́yé dàrú mọ́ ní ọwọ́ Albani sọ pé ní kì í sọ̀rọ̀ ẹ̀yàn ìtumọ̀ ẹ̀ ní pé ntóbi ó ṣe ntóbi ọ̀bá ṣe tí ó torí ẹ̀ jẹ́ tọ́ba ṣe tí ó gbẹ ládàá kì í ṣe yìí àmọ́ dáadáa ni tọ́ba ṣe yóò ní ládàá àìsí ẹ̀ kò níyà tí ó jẹ ìyàwó tòun àtọmọ tòun náà ń ṣe kíni kí wọn wàhálà ṣe é mà pé bòjú òun lọ́gbọ́lá fún jù àwọn kan àti kóòtù Albani pé Albani ní kò sí ní kọ́ọ̀bù nú ẹ̀sìn ó lẹ́sẹ̀ lè ní Albani ò sí ní kọ́ọ̀bù nú ẹ̀sìn ẹ̀yin ní nǹkan dàrú mọ́ ní ṣe é ríru masáyìlú wa ọ̀pọ̀ bẹ́ẹ̀ tọ́ dàrú máwọn èèyàn ní nínú tí ń fa àṣejù ìní kí àgbọ́yọ̀ dàrú mọ́ èèyàn ní ẹni tó àgbọ́yọ̀ bá dàrú mọ́ lọ́wọ́ ó ti mọ̀ pé ẹni tó bójú yà alhamdulillah ó ṣe dáadáa ó parí ẹ̀ èyí tí ètí bójú yà alhamdulillah orí ẹ̀sìn lọ́wọ́ tó bá lè bójú alhamdulillah bí ó bá lè bójú àmọ́ gbá níyànjú ni ọmọ ìyá wa ni kọ́dà tágbọ́ yé bá yí ọ dáadáa èyí tó fẹ́ wọ mọ́sálásí ni ńgbà tó fẹ́ wọlé ọwọ́ sí báàgì rẹ̀ ọwọ́ músíkà fújáde nígbà wàá mú jáde lọ́wọ́ tààmárì lọ́wọ́ wọ mọ́sálásí lòun pẹ̀lú ṣòkòtò lọ́ba kírun ìsìn kírun tó tún jáde padà ó tún yọ síkáàfù tó fi sínú ọyọ yí ọ parọ́ ọmọ ìyá rẹ̀ lòun náà ibi tó yé mọ ibẹ̀ ló ṣe kí ni kẹwàá rírọ ẹ kẹwàá yọgi ti pé sista ẹ nírun èyí tẹ ṣe òhùlẹwà òdodo lọ sọ fún òhùlẹwà àmọ́ síra ká ilẹ̀ gbé ń tọ́ bá sọ yọ ká wò sọ̀sọ̀ pé ọ̀dà bẹ́ẹ̀ ń pa àwọn eléyìí wọ́n ń bù yàn mọ́sálásí àyín ni yóò sì dé mọ́sálásí amadíà àti ti lọ kírun àwọn bá gbé alálejò ẹ ní màá pẹ́yìn lẹ́lẹ́ lọ́ba amadíà níbi kàkàkàkàkàrà fi lé níbi ìbá àgbọ́yé tọ́ dàrú mọ́ yín lọ́wọ́ àgbọ́yé gbọ́dọ̀ wà ìdàrú àgbọ́yé mọ̀yàn lọ́wọ́ èyí ń fa kéèyàn ọ̀dà láṣejù nínú torí yóò rò pé tó ń wí òun ráìtì ni yóò rò pé àwọn yẹn ṣe agbáde àṣejù ó dé ó di mélòó tí wọ́n kà ó di mélòó ó di márùn ẹlẹ́ẹ̀kẹfà nínú tí ń fa àsìbáàbù tí ń fa àṣejù nínú ẹ̀sìn nínú àsìbáàbù ẹ̀ ìtìbáwò mutashabihati wa tarku al-muhkamat ẹ wo àwọn eléré ibú mbẹ́nu àwọn àbáwò tó ṣe pé gbogbo ọ̀rọ̀ tó bá dàrú ní ọmọ wákì láti fi ṣẹ̀rí ó lè pé ìjáàbù kọ́tìnì ní ń jẹ́ bẹ́ẹ̀ gàgá ní ń jẹ́ jáàbù gàgá ẹ lọ gbé mújídù wá mutashabihat àwọn muhkamatu tó yẹjú ń kọ́ síbí mbẹ́nu àpòwà kúlílé àsìwájíkà wọ́n bà náà tí ká wọ́n ní sẹ́bí ní yóò kílíà àbí yóò kílíà ní gbogbo ẹni tí bá ń mú mutashabihatu wá ọ̀rọ̀ tó dàrú tí wọ́n fi yanjú ọ̀rọ̀ ẹ̀sìn irú wọn náà nínú ké inú tí ń fa àṣejù ló ṣe kí ni kó ló ṣe fi muhkamatu rẹ̀ tó máa wá mutashabihatu káàkiri ọlọ́ni fa amma alladhina fi qulubihim zaygun fayattabi'una ma tashabaha minhu ibtigha alfitnati وابتغاء تاويله وما يعلم تاويله الا الله والراسخون في العلم يقولون آمنا به ọba mi ni والذين في قلوبهم زيغ àwọn tí dọ̀tí wà lẹ́mìí wọn فأما الذين في قلوبهم زيغ ra àwọn tí dọ̀tí wà lẹ́mìí wọn فيتبعون ما تشابه منه àwọn èyí tó wọnú ara wọn wọ́n wà mú lọ́wọ́ ابتغاء الفتنة wọ́n fi bẹ̀rẹ̀ àṣejù wọ́n ti gá àtàwílì wọ́n fi dẹ̀sìrú ọlọ́ni wà máa yà alámù tàwílàhú ẹnìkan ò lè máa tọ́lọ̀ ń gbà lérò àfòun náà wọ́n rọ́ọ̀sì kúnà fil ilmi ẹ̀rọ àwọn tó bá jìdò nínú mímọ̀ yaquluna amanna bi wọ́n ní bọ́lọ̀ ń bá ti wí lágbà gbogbo tọ́lọ̀ ń bá wí ọlọ́run lọ́pàá wọ́n láṣẹ bẹ́ẹ̀ ẹnì kò sí ní máa rájà fẹ́ ní bá nílà káyé nú ṣe ẹ̀rọ àwọn tí a máa mú mutashabihatu wá
èyí ń pọ̀ sọ́dọ̀ àwọn àfa jẹgẹjẹgẹ o mo ṣe kílẹ̀ nìkan tá à ń pè ní àwọn àfa jagbajagba mutashabihat wọn fi máa ń ṣe ẹ̀sìn tiwọn mutashabihat wọn ò ní kíni ẹ̀sìn wa múra sọ̀rọ̀ ṣòkòtò ọ̀rọ̀ ṣòkòtò kí ni problem yín pẹ̀lú ṣòkòtò sẹ́fẹ̀ abakar ẹ̀jọ̀ kan wọ ṣòkòtò yín tẹ̀mọ́lẹ̀ anabi bí pé ọ̀n tẹ̀sán fúnlẹ̀ ní ọ̀nyà yín sẹ́fẹ̀ àrí anabi sì dákẹ́ kí á ń pa aláìní pẹ̀lú ṣòkòtò sẹ́fẹ̀ abakar ní ẹ̀wù mutashabi anabi ìwúrẹ́ ń tọ́tọ́ sẹ́fẹ̀ rẹ̀ sẹ́fẹ̀ nàmúlẹ̀ kan jẹ́ òní tí wọ́n ní buhari ní ẹ̀ma kásùbà mẹ́ni mẹ́ni abẹ́ ẹ̀kọ́ ni ẹ̀ mọ́ mutashabihat ń kọ́ wa gbogbo ẹni tó bá ti ń fa mutashabihat lẹ́sẹ̀ bẹ́hùn ó fẹ́ di oníkínú aláṣejù nù oníkín bọ́ pé aláṣejù ní tọrọ mọ́ntí sí ọmọ tí ń wí kì í sáláì màkàn ọmọ tí sí ọmọ tí ń wí ó sì fẹ́ dàkẹ́ lóba àwọn yẹn lọ́wọ́ ni nínú kan tí máa ń fa àṣejù òun ni káwọn lọ mú mutashabihat wá káwá fi ọ̀rọ̀ tó jẹ́ muhkamatu tó kílíà káṣe kí ni kápá tí gbogbo àbá ti máa lo mutashabihat tó pa muhkamatu ti níta ń pé muhkamatu lọ́rọ̀ tó ṣe kí ni tó yanjú tí ó dàrú kólé àsìwájíkà sẹ́yìn ń dàrú ni wọ́n bà náà ti kà sẹ́yìn ń dàrú ni wọ́n ní sáàlì mọ́mí náà sọ́dàrú ni ìdúnà rẹ̀ níjẹ̀ lábí náà sọ́dàrú ni dáríkà náà yóò náà sọ́dàrú ni ọwọ́ lọ́mú yá nìsá ànàbí yìí lásìtúnà ká àdèmínà nìsá ọwọ́ ní àwọn ànáyàwó wà nábì lónìí lọ́wọ́ máa yà èyí tí mo kàún náà wá kọ́ wá tú yóò wá sọ yà wọ́n sẹ́gbẹ́ kan yóò wá mú ìtọ́fẹ́ lò wá yóò wá lò mutashabihat sáfánu sẹ́ni ọlọ́nu ara ń tí fa àṣẹ jù òun ni kéèyàn máa lo àyàtún mutashabihat kọ́ wá fi àyàtún muhkamat kó ṣe kí ni kó fi lẹ̀ ní àwọn tí máa fa àṣẹ jù nù kéèyàn bá balẹ̀ tí yọ padà dá láṣẹ jù gbẹ̀yìn náà ni yọ dé sẹ́rú gbẹ̀yìn nínú tí bí àṣẹ jù òun ni kí èèyàn máa gbójúlé pé mo ti kà á èyí ń dààmú ọ̀pọ̀lọpọ̀ yọ kàn gba tíra mú yọ ka tíra ọba ka tíra tán kò ní yín tí ọba yé tó ń bẹ kò ní bí àfa tó jù lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń ṣàṣejù ń gbà mí wọ́n yé láfa àwọn sábẹ́ anabi wa Muhammad ọlọ́àfa o Jibrilu làfa rẹ̀ gbogbo sábẹ́ ọlọ́àfa anabi làfa wọn o anabi kú tẹ́ngẹ́ wọ́n dá àwọn àfáàmọ̀ nínú àwọn tọ́lọ̀ bá dàrú tí wọ́n ní ẹlọ́gbọ́ Abdullahi ọmọ Mas'ud ẹlọ́pì Abdullahi ọmọ Abbas wa àdìsí làwọn ẹlọ́pàá búrẹ́ rà wá kíní kan làwọn ẹlọ́pì lágbájá wọ́n dá ibi tó kálukú specialize yìí wọ́n ṣe kíní wọ́n mọ̀ bó ni wọ́n ṣe wá dé lónìí tọ́kàn lọ kántánéètì tọ́lọ gọ́gù tó wà sọ̀rọ̀ ẹ̀ dàfà ẹ wá dá àfà nu gọ́gù àfà Facebook àfà YouTube nínú tí ń bí àṣejù ní o ọ̀pọ̀lọpọ̀ lọ káàkiri ní Facebook wọ́n lọ káàkiri ní YouTube wọ́n lọ kàn tí a sọ sínú ìwé ìròyìn ṣébi téèyàn ti mú mẹ́nu ìwé ṣe láàfẹ́ sì tọrọ yé tọ́ ọba kan tó ní akramakumullah ìta kàyí sẹ́bẹ̀ náà ní láàfọ̀ wa ni àwọn ti délé yìí ẹ wo àwọn tí YouTube ń gbé lẹ́nu mẹ́ta yìí ní agbára gbogbo ìta nẹ́bí wọ́n ti dàrú tán mọ kàkà ń yòóyìn wọ́n ní ká máa sọ pé ànábì fẹ́ Aisha lọ́dún méje ọwọ́ asọ́mọ lọ́dún mẹ́sàn-án kúpa ń ba ṣàkíyà ànábì jẹ ni wọ́n ní tá òfìdí rẹ̀ múlẹ̀ ní ti bẹnu Buhari ní bẹnu Muslim wọ́n ní tá òfìdí rẹ̀ múlẹ̀ ẹ dàpọ̀ ìtàn olóòdà tó Buhari wọ́n wá lọ kóòtù àwọn ọ̀rọ̀ kan pé Aisha ọmọ fọtí kìíní kan yí ẹ̀sìn ní ká ànábì tó fẹ́ subhanallah ṣíṣe mọ́ nǹkan mú wò pé ọlọ́mọ sánú àwọn ẹ̀nẹ̀mí náà gọ́gù eléyìí nísìn wọn ó rí wọ́n máa sọ̀rọ̀ pé àwọn ń sọ̀rọ̀ ẹ̀sìn nígbà tí ọ̀láfà èdè Facebook làfà rẹ̀ kọ̀láfà ìwé ìròyìn làfà rẹ̀ ara wọn náà làwọn tí a máa ń wo kókó núwẹ̀ tí a máa ń wo kílẹ̀ ń pè àwọn tí a máa ń sọ̀rọ̀ jakujaku lé rédíò ti ń jẹ́ àwọn kan tí a máa ń sọ̀rọ̀ bí ológun báyìí bí nǹkan kan mi ò mọ́kọ́ wọn ọkùnrin yẹn máa ń bẹ̀rẹ̀ wọ ọrùn lẹ́kan báyìí lọ́wọ́ sí ilẹ̀ lábẹ́ ọ̀run àfáà mi náà ń gbọ́ lábẹ́ ọ̀run fi ń ṣe útúbà jímọ̀ sáàfà lélẹ́ yìí àfáà tiẹ̀ ọkùnrin lábẹ́ ọ̀run làfáà rẹ̀ ibi táfáà mi wọ́ọ̀sì dé orí àwọn ayélóyún àwọn yangẹ́nẹ̀ yóò ní àkọ́dà ńgbà tí yangẹ́nẹ̀ náà wá ń sọ̀rọ̀ òun náà wá sọ báyìí àfẹ́sìn kọ́mọ pé yangẹ́nẹ̀ sọ báyìí àfẹ́sìn kọ́mọ pé ayélóyún sọ báyìí Saheed Òṣùpá wá sọ báyìí kọ́dà ní barista náà wá sọ báyìí sáàfà lélẹ́ yìí gbogbo àwọn tọ́lọ̀ ń gbé gilé wọn pé ó yẹ ká gbọ́rọ̀ wọn ìwọ wá mọ́rọ̀ wọn òfin ṣe kíní òfin sẹ̀rí nígbà tó láàfà àwọn tí ó dàfà rẹ̀ nù Facebook dàfẹ́ lómi íńtánẹ́ẹ̀tì dàfẹ́ lómi WhatsApp dàfẹ́ lómi barista dàfẹ́ lómi kọ́nítà lábẹ́ ọ̀run tí ń kiri bọ́nú kíní kòtò báyìí òun dàfẹ́ lómi àwọn ìrírí ayé làfẹ́ lómi
gbogbo àwọn nǹkan báyìí ní bí àṣejù nínú ẹni tó bá mú yìí náà lọ́wọ́ yọ wà pé òun ní fat torí lórí gọ́gùlù òun ti kà á ṣé gọ́gùlù àfà rẹ̀ òun ní jìbìrìlù tiẹ̀ tọ́ka ànábì kéwú gọ́gùlù lọ́dọ̀ bí ànábì tọ́ka àwọn sàbí kéwú lọ́dọ̀ rẹ̀ ló fi já sí pé èèyàn láàfà nú ẹ̀sìn ni gbogbo ẹni tí ó bá ti láàfà nú ẹ̀sìn tí ń fi ìwé ìròyìn sàfà tí ń fi íńtánẹ́ẹ̀tì sàfà tí ń fi barista sàfà oríṣiríṣi ní ń pè wọn o kálukú níbi tí ń gbé nígbà láàrin wọn ẹlòmíì kò gba ti barista ti kọ̀ léńtì o àmọ́ gba ti Facebook gbogbo àwọn èyí wọn nínú tí wọ́n ń bí àṣejù ní àwùjọ ni ó di mélòó tí mo kà ó di mélòó mẹ́fà àbí méje ẹ jẹ́ ń dá dúró báwọn bí àṣejù yìí bá wá wọra tán kí ni ó wá bí sẹ́rí tí ó wá bí yìí ara ẹni abá ti wá rí òun láàmú pè lálàṣejù àwọn tí mo fẹ́ kà yìí àwọn tí mo kà lọ́lẹ̀ kan yìí ti ń fa àṣejù nù mo wá fẹ́ kà míì àwọn tí mo wá fẹ́ kà yìí là ń pè ní ahamu madahirul ghuluw àwọn tá a fi malásejù láwùjọ àkọ́kọ́ at-tashaddudu fi ddini ala an-nafs wa at-ta'siri ala al-akharin èèyàn fún rẹ̀ kó mẹ́sìn lé kókó lórí ara rẹ̀ bó ti wá múlẹ̀ ń kó wá dáná líle mélòmíì náà kó ṣe kí ni bó ti múlẹ̀ fún rẹ̀ ń kó wá dáná líle mọ́ ẹlòmíì náà ẹ wo ẹ̀sìn yìí ìrọ̀rùn ni kí ni mo pè ẹni bá fún ẹ̀sìn lé fún yàn ọlọ́run fún un náà lé ẹ jẹ́ ìsàpèjúwe fún yín ìmọ̀ bá pèjúwe wá nísìn ẹ wo nínú súnà nàbí wa Muhammad tá a bá pè yẹn mùsùlùmí o ṣòkòtò rẹ̀ èyí tó dájú ní ṣòkòtò mùsùlùmí láti ní sùkùsáàkì ni ìlàjì ojúgun ló dájú ọ̀wọ́n irúnkùn rẹ̀ sísàlẹ̀ ìlàjì bẹ̀ ní ṣòkòtò rẹ̀ òde láti ìlàjì yẹn ìwà ń dàbọ̀ wásàlẹ̀ ìlàjì yẹn ló ṣe kíni ẹ má sì mí kọ́ tí o ló ṣe kíni láti ìlàjì yẹn ìwà ń kò títí ń dábọ̀ dáadáa ń wálẹ̀ sí. ẹsẹ̀ obìdébò tí ó bá ti kọjá kókó ẹsẹ̀ kì í dẹsẹ̀ tí ó bá ṣe kíni kì í bí kíni kì í dẹsẹ̀ náà ìwọ nísìnyí ọwọ́ lọ mẹ́sìn wa ò ṣe ní sùsàk bó o ti sẹ́wọ̀n o lè rọ ọlọ́run àwọ̀ ọ̀ma o lè rọ ọlọ́run àṣẹ kíni àmọ́ kọ́ wá ní sámú gbogbo ẹni tí ọba ṣe ní sùsàkì lẹ́yìn sẹ́mi ní àdì sunna ń bọ́ ló ti mú wá tashaddud yani ala al-akharin níta níbi fàyè gbàwé yẹn bẹ́ẹ̀ ìwọ sọ ní kíni ọkọ dẹ̀sẹ̀ fáwọn èèyàn ọwọ́ ní kíni broda mo ti láì kẹ̀sẹ̀ kò sí ní sùn ní ojú gbà tiẹ̀ anabi gbà tiẹ̀ ìwọ gbà tiẹ̀ ọ̀ nǹkan aláṣẹ jù ní ọ anabi gbà tiẹ̀ yẹn ìwọ ò ṣe kíni tálọ́ wà lọ́n kìnnú ẹ̀ méjèèjì ó ní kéèyàn sọ pé dandan ní tó le jù làwọn èèyàn gbọ́dọ̀ ṣe ní tó le jù tashaddud ala al-akharin nínú tá a fi máa láṣẹ jù nù kọ́yà gbogbo wà sí tí ọba ṣe gbogbo ẹni tí ọba ṣe nínú sáàkì kò lè ṣe tẹ̀wé lẹ́sẹ̀ dáyà ara àṣejù lè yíò náà bẹ́ẹ̀ tó gé nínú sáàkì yìí bí tí ẹni tí ò ṣe nínú sáàkì pé aláṣejù ni èyí tí ń lọ jáde torí pẹ́lú mi ò lọ jáde náà tọ́wọ́ rẹ̀ tí ò jáde bí ẹni tí ọmọ náà kí lòun náà aláṣejù ìyìn sọdájọ́ dájẹ́ tí bá débẹ̀ wọn o àmọ́ àṣejù kó wá ní ṣégin mo sọ àṣejù nù kẹwàá ṣe ìlísàmù àwọn èèyàn bí mọ́lámù yalzimuhumullah ìtọ́lọ́wọ̀n ò ṣe ní kíní ẹ̀ka á dìde sáwọn èèyàn ó di mẹ́ni gbé ẹni bá ní yùn lára ó ní kíni lá ẹni bá ń wà ó ní kíni jàmá láṣejù ni gbogbo ẹni tó bá ti gbé ṣòkòtò ẹ̀ láti kókó láti ìlàjì báyìí tí ó bá ti kọjá kókó ẹsẹ̀ sísàlẹ̀ inú ẹ̀sìn lọ́wọ́ o kí mo rí fún yín àmọ́ ní sìmùsáàkì ní ládájú yòókù lọ́wọ́ ní sìmùsáàkì ní kíni àmọ́ yòókù náà ó sì wà nínú kíni ẹni tí ẹ bá kọjá sísàlẹ̀ ṣòkòtò òun láláṣẹ ètò kí ni mo pé tiẹ̀ torí nísìnyí ṣòkòtò ẹlòmínà ń wọlé yọ wá ní ẹ̀hẹ́n wọ́n ti sọ fún wọn so orí tiẹ̀ náà ti ń wọlé ọ̀hún kí n ṣe rí àpè ọ́ aláṣẹ ètò ni ó ẹni bá wá sọ pé dandandandan gbogbo ṣòkòtò gbọ́dọ̀ jẹ́ ní sìmùsáàkì kí lòun ẹni tí ẹ bá wá kọjá kókó ẹsẹ̀ sísàlẹ̀ kí lòun láti ní sìmùsáàkì tó fi débi kókó ẹsẹ̀ kí ni ó máa jẹ́ ọ̀balance kí ni ó máa jẹ́ jẹ́ wọ́n ọ̀balance
balance wọn wá ju láwọn balance jura wọn lọ ládàá bẹ́ ju ara wọn lọ sọ̀rọ̀ ń kílíà kí wọ́n wá sọ pé sámú ṣòkòtò tiẹ̀ tó dé sí fùsà gbogbo ṣòkòtò gbọdọ̀ dé kí lọ́ọ́ máa jẹ́ ńgbà náà kí wọ́n wá ní sámú bó o ti sàṣe tóun náà a gbọdọ̀ tẹ̀lé ẹlẹ́rìí àṣẹ tó kí ó ṣòkòtò wọn máa wọlé níbi tí wọ́n náà sọ kí ni wọ́n náà aláṣẹ́jú ní wọ́n ló ṣe kó alu náà tá a tẹ̀lé ọwọ́ wèrè tó gbádùn tí nǹkan ṣe ọ́ tó yẹ ká tún àkídà rẹ ṣe ká tún ìmọ̀ rẹ ṣe tọ́wá ní tantan kásá tẹ̀lé ọlẹ́rìí ṣòkòtò tó fi ṣe kí ni tó fi wọlé wọ́n láti tẹ̀lé ọ̀tá ní àtẹ̀lé orí eléyìí nínú tá a fi máa láṣẹ́jú àtàlí wal-ghurur wa ma yu'addi ilayhi min tasaddur al-ahdath yóò jọrọ ẹ lójú pé àwa la lẹ́sìn ntọ́ba gbàmù yóò gbà pé kò sí mi mọ́ ẹ̀sìn tí ẹ̀tọ́ba mú yóò gbà pé kò sí kíní kò sí mi mọ́ yóò jọrọ ẹ lójú pẹ̀lú ẹ̀sìn yẹn irú èyí tí mo sọ lẹ́ẹ̀kan náà ni bí ẹni tí ń dèrè ìlúkù tí ń da wọlé kọ́ wà gbogbo ẹni tí ń ká ọmọ yá kọ̀ mọ́ tí ń ṣe àwa tá a sí àwa la lẹ́rìí ẹ̀rí wà lọ́dọ̀ tiwa àwọn yòókù yẹn ẹ̀rí wọn rọ́ǹgì ká sọ fún ọpọ rọ́ǹgì kí ló mà ta ló fún ọ lẹ́rìí tí wọ́n wíwùn tá ń fọ́n sàtìkì tẹ̀lé náà pani irú ẹ̀ náà lè yí tá a sọ pé àwọn jẹ̀mọ́ tẹ̀lé ìgbìlẹ̀ kan kí wọ́n máa pẹ́ni tí ọlọ́ọ̀ jáde kò sínú ìsìlámù bó táwọn àwọ̀dù sàtìkì fẹ́yìn kò sí kí wọ́n máa pẹ́ni tí ọba jẹ́ tí ọba ti gbà lójú ọ̀nà sálàfù sọ́ọ̀lẹ̀ kó sì ṣe bí wọ́n ti ń ṣe wọn torí sálàfù yẹn ṣiṣẹ́ kan náà ẹgbọ́n mi yé o iṣẹ́ àwọn sálàfù pọ̀ o ní bẹ́ẹ̀ sálàfù tó pé tafsiri ló mójútó ní bẹ́ẹ̀ sálàfù tó pé àdìsí ló mójútó ní bẹ́ẹ̀ sálàfù tó pé ọ̀rọ̀ fíkì ló mójútó ọ̀tọ̀ ìbẹ́ náà sálàfù tó pé mùjáhídù náà ni bẹ́ẹ̀ bí Kùránì kò lè ka mùjáhídì ni sálàfì ni àmọ́ níbi wọ́n ti pàdé iṣẹ́ wọn tó sọ̀tọ̀tọ̀ bá a bá ti pàdé bí ta ti pàdé o kúrò ní sálàfù tábà wá mú sí ọ̀tọ̀ọ̀tọ̀ kò tún máa pàjẹ́ sálàfù mọ́ kẹ́rin ara pé sáàmù ibi tó ń bá dúró sí kí mùjáhídù sọ pé bẹ́ẹ̀ mi ti jẹ́ mùjáhídù yìí ẹni tí ó bá jẹ́ mùjáhídù níwájú jẹ́ náà kò sí lójú ọ̀nà kí wọ́n tó jẹ́ mufasir kó ní bẹ́ẹ̀ mi ti yanjú ọ̀rọ̀ tafsiri ẹ̀sìn yìí ẹni tí ó bá máa tafsiri kọ́ máa ti ń ṣe kí wọ́n tó jẹ́ hadith bí àfáàlì bá ti jẹ́ hadisi kọ́ ni pé tí àwọn hadith tó ń kọ́ máa ti ń ṣe ìjọ rẹ ní lójú wọn pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ní inú aláṣejù ló ṣe kí ni náà lọ́wọ́ sẹ́ẹ̀rí inú aláṣejù náà tá a fi máa aláṣejù al-istibdadu bir-ra'yi wa taj'il al-akharin ẹ wo opinion tèmi rí lédi stand by kí n wá gbà pé lẹ́yìn opinion mi bẹ́ẹ̀ lómi bá sọ̀rọ̀ aláìmọ̀kan ni kí n má respect opinion mi kí n má respect kí ni kí ẹnìyàn aláṣejù ni àmọ́ tí ń dààmú ẹlòmíì náà tí àwọn ìyẹn wà lọ́dọ̀ wa ń bí náà tí wọ́n fẹ́ respect opinion ẹlòmíì tí wọ́n kàn gbà pé kí ni kílẹ̀ nìyẹn ń sọ kọ̀lẹ́rì ó sì pọ́sibú pé pẹ́ẹ́lí tiẹ̀ kan dájú òun kàn jẹ́ni tó kàn yájú tó jó ń gbéraga lásán ni àwa ti lọ àyèmáyé conference káàkiri ayé táwọn àfa àti ọ̀jọ́ra wọn pàdé tí wọ́n respect opinion ara wọn tí wọ́n tẹ̀yìn wọn respect opinion yóò yàn tẹ́yẹ́ gbà pé bẹ́yìn bá ti sọ̀rọ̀ ká kò só mí màmá irú kí lélẹ́yìn kò só mí màmá bò tẹ́jà hálà àwọn mi ẹ̀sọ́ àwọn mi di aláìmọ̀kan wọ́n wà ní conference kan chairman conference yẹn mufti Saudi lónìí ni tí a ń pè ní Ali Sheikh mo attend conference pẹ̀lú wọn nínú àwọn àtàwọn conference yẹn wọ́n pe àfáà kan ní Dr. Isam Bashir níjọ́ náà lọ́wọ́ ń jẹ́ minister Wizaratul Awqaf ní Sudan Dr. Isam Bashir yìí Jamiatul Imam ló ti ṣe first degree Jamiatul Imam ló ti ṣe second degree ó wá lọ sí third degree tí a ń pè ní PhD l'Amẹ́ríkà ó wá dé ìròrí ẹ̀ wá yàtọ̀ gédégédé andrew de yín o. ìròrí ẹ̀ wá yàtọ̀ gédégédé wọ́n wá ń jà sí masiala kan masiala wo ni wọ́n ń jà sí ṣé ẹ̀ mọ̀ pé àwọn ará Palestine wọ́n máa sọ bọ́ǹbù mọ́ra tí wọ́n lọ jábá Israẹli tí wọ́n bọ́ǹbù wọn táwọn náà bá lọ ṣé ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ intihar wọ́n para wọn àwọn yẹn wá sọ fún àwọn àbí Sheikh Ali Sheikh lè pe ọlọ́run jẹ́ mi yókùn Ali Sheikh kí ni ìdájọ́ ẹni tí ń di bọ́ǹbù mọ́ra tí ń lọ ká kébèrè tí wọ́n bọ́ǹbù wọn tóun náà kú mọ́ wọn Sheikh ní bó ti kú okùnkùn kèfèrí Sheikh dẹ̀ kó àwọn ẹ̀rí wá lórí ẹ̀rẹ́ pẹ́tẹ́ sẹ́mọ̀ kí mọ́kì fún Sheikh nìyẹn Isam Bashir mọ́kì fún tiẹ̀ yàtọ̀
bóun náà ti ní òun ní tàlẹ́ kìlọ̀ ní ti mufti sọ mufti sọ lọ́sọ̀rọ̀ o bàbá rẹ̀ ní ó kó láàfáà nìkan ó tó kíni fún torí tí ń jẹ́ ó ti dà àfáà gbà kóhun tó wọlé kí ó pé ó ti fọ́ dìgírì sẹ́kọ́ndì dìgírì á lè ṣe kí ti dà àfáà gbà láyé ó ní tí ṣéèkì sọ tí mufti sọ kọ́lọ̀ jẹ́ mi ogun òun ò rí bẹ́ẹ̀ o òun ò rí bẹ́ẹ̀ òun rí pókú ṣèyídàn ó kúkú ṣèyídì ni ọbẹ̀ sí mẹ́rin tiẹ̀ náà wá ìmẹ́rin tiẹ̀ náà wá ó kọ́ wúlẹ̀ sí ń pariwo wọ́n ń pariwo ní sì ń sọ̀rọ̀ tó bá yìí dé sheikh sí chairman á lè sheikh nǹkan tó jẹ́ oní chairman sheikh kan ní ta ló tún kù tí ó sọ̀rọ̀ o wọn ni kò sí ma sheikh ní nàfà wòlíyà rẹ̀ ẹja kájò kó lẹ̀ bó ti jẹ́ chairman sẹ́yìn kọ́lá fani kó tó dìde sí ó lọ́wọ́ kó ṣe kí ni sheikh ò dìde sí ọkàn yìí ní pétọ́ ọ sọ opinion tiẹ̀ èmi sọ wọ́n sì ń kájò kó lẹ̀ báyìí dé sheikh ń pé àyìnà dr isọ́ dr isọ́ mi tó sọ̀rọ̀ ń ṣe dá torí sheikh ò rí náà dr isọ́ wọn sì súnmọ́ wọn sì dì mọ́ra wọn sheikh sì fà lọ́wọ́ pétọ́ ọ̀dọ̀ mi ló ti jẹ wọn ọ̀sán ẹwà wọn sálàfù ìròrí tiẹ̀ yàtọ̀ sí ti mufti sí ẹ̀bẹ̀ mufti ò rí ní kíni orí lọ́ta kí ló ní tẹ̀yìn ọmọ ríra yín lọ́ta ìròrí yàtọ̀ kò túmọ̀ pé ìròrí tiẹ̀ lọ́ra ìtìjú náà kò túmọ̀ ó lè ráìtì ń gbà mí ó lè rọ́ǹgì ń gbà mí ó lè ráìtì ń rọ́ǹgì ń gbà mí àwọn sàhábà ridwanullahi alayhim ṣé wọn sì yàpẹ́ náà yàrá wọn ni yàpẹ́ ní wa ṣé wọn torí ẹ̀dìdẹ́ síra wọn wọn torí ẹ̀pẹ́ ra wọn kèfèrí kéèyàn máa pé ó kọ fẹ́ni tó bá mú ìròrí mi wá tó yàtọ̀ sí tiẹ̀ kọ́ ọ máa sọ lóko tí ò jẹ́ ara àṣejù ni nínú táwọn pẹ̀lú àṣejù àtọ́nù fil ulama'il amilin ẹ wo gbogbo ẹni tí bá ń ṣiṣẹ́ sìn tó jẹ́ alùsùnà wal jamaa gbogbo ẹni tó bá jẹ́ alùsùnà wal jamaa tí ń bá ń tanu sáwọn àfẹ́sìn tó jẹ́ alùsùnà àwọn àfáà súnà tí ń tanu sí wọn ó pẹ̀lú alùsùnà àwọn àfáà súnà tí wọ́n gbìyànjú ọ̀wá bọ́ lẹ́nu rẹ̀ ju kọ́ máa sọ̀rọ̀ wọn láì dá lọ àṣejù náà sì ni ẹni ẹbá ti ń sọ bá àwọn aláṣejù ni kí mo kọ́kọ́ rẹ̀ aláṣejù ni kí ẹ wo sọ̀sọ̀sọ̀ ń sìn nínú àwọn àfáà súnà tí ń gbìyànjú lọ́dọ̀ wa nísìn nílẹ̀ Yorùbá ní sítẹ́mì sì rí àfáà wa lógun ọ̀sọ́ dr kẹ́ni Sharafuddin nínú àwọn àfáà wa ni wọ́n wà nílẹ̀ Yorùbá lónìí ẹni tí ń yanjú píkì bí tí wọ́n fẹ́ sí ní dr Sharafuddin kò lè láti ṣe àwa ni máa bá ló kọjá káàkiri nínú àwọn àfáà wa tá a nílé kọ́ yìí Sheikh Najimudeen èèyàn gbọ́dọ̀ yọ ẹnu kẹ́nu sí bàbá bẹ́ẹ̀ yà bá yọ ní sí ọ yà bàjá ẹni tẹ́ ẹ bá ní tí bá ń sọ̀rọ̀ sílùú àwọn eléyìí ń ó gbọ́ ìlà aláṣejù kí ni wọ́n pè é aláṣejù ni irú iṣẹ́ ìgbìmọ̀ náà nílòkun àfa wa ni àwọn àfa pọ̀ bẹ́ẹ̀ jẹ́ àfa wa kódà tá a bá ṣèṣì láṣìṣe wọn á lọ bá wọn láwọn kan àwọn àpọ̀já kàràmọ́kàlà ọ̀rọ̀ yóò ṣe kí ni kò á ní pé wọn ọmọ tí ń sọ kò yé wa nítorí màá ń bẹ lọ́dọ̀ wọn tí wọ́n fi kú tiwa kọ́ ẹgbẹ́ wa bọ́tà lọ́yọ́ àpẹtọ́ ẹ wàtúwàtà abẹ́ ṣe lé ní ọ̀rọ̀ tí àfa wa dr kìnìkan Sheikh wa Najimudeen wa sọ báyìí ọ̀rọ̀ yẹn wà lẹ́rìí níta gbangba ṣe ma pé ìbá àwọn àfa ní kíní bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí bá àfa ló kọjá báwọn àwọn tí ó ní mẹ́rin sí wọn tí wọ́n ń tẹ̀lé dáadáa wọn gan wọn ò nígbà mọ́ wọ́n wà rí wọn bí ẹni pé wọn mọ tí wọ́n ń ṣe lẹ́yìn gbìyànjú èmi wọn fẹ́ bí í léèrè talenti ń ṣe gbìyànjú tí ẹ ṣe mistake sọ́wà ni ìmọ̀ yọrun sáwọn àfa àti ń ṣiṣẹ́ láwọn àfa àti ń jẹ́ ni Ọlọ́run èmi ọ̀sán àwọn àfa rádaràdá o ẹ má sì mí gbọ́ yà àwọn afájàkújàkú àti pé yẹn ní láti dákọ̀ wọ́n ta gbangba o pé lágbájá ẹ má tẹ̀lé o lágbájá ń sìyàn lọ́nà o àwọn tí ń ṣe náà dáwà o àmọ́ àwọn àfa súnà tí wọ́n ń ṣiṣẹ́ súnà bípa wọn ti ká ma pẹ̀lú ma wọn àtàníyàn dáadáa a gbọ́dọ̀ fà wọn ló kọjẹ́ a dákẹ́ tá a bá di tí òye wa lọ sí kíni a bá wọn a lọ bí wọn léèrè ẹni ẹ bá di tí bá wọn yọnu sírù wọn aláṣejù ni kí mo kókọ rẹ̀ aláṣejù ni àwọn jẹ́gàjẹ́gà kí n wúyẹ má sì mí gbọ́ yìí o inú tá a fi mọ́ aláṣejù so ọ̀dọ́ níbi àkàrí sẹ́ni aláṣejù yóò máa lérò bú pẹ̀lú ẹlòmíì kí la gbẹ̀lérò pẹ̀lú ọ̀rọ̀ báláṣejù bá rí iṣẹ́ níṣẹ́ lápèjúwe nínú súnà ẹ máa gbọ́ mi yìí o tá a bá tẹ́ wáyé tá a bá ṣàdúrà tán nínú súnà bó lásọ̀wọ́ àbá súnà tá a bá ṣàdúrà tán ọba fọwọ́ bọ́jú sẹ́ra àwọn kan dìde wọn ní sọ fún ọ tó ti dún bídí àti pé ẹ̀mọ̀ ni ẹ̀rí tó fọwọ́ bójú ni sẹ́mọ̀ pa níyàn bú ló ní sàfà ọ àníyàn tó yẹ kọ́kọ́ ní pé bóyá ṣe fi ṣe àbí ṣe fi gbàgbé ni ẹlòmíọ́ ni ọlọ́run tún náà sí rẹ̀ ní tí ń ṣe ń kọ̀rọ̀ mu ẹ wà níyàn bú pẹ̀lú àwọn ẹni rí sẹ́ra àwọn tí wọ́n bá ńlá níyàn bú pẹ̀lú àwọn ẹni rí báwọn kí ni wọ́n aláṣejù ni wọ́n
ashiddatu wal unfu ma al-akharin nù tá a fi máa láṣejù sẹ́yìn láṣejù tẹ́ ẹ bá jọ ń dìbẹ́tì ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ ojú rẹ̀ ọmọ pọ́n ohun rẹ̀ ọmọ lé kò ní kọ́kọ́ dìjà kò ní kọ́kọ́ dogun gbẹ́ni máa sọ pé mi ò ní gbà ó mo kí fún mi yìí náà ni èèyàn kéèyàn tó pín torí bá ń sọ̀rọ̀ ẹ̀sìn ó ti dá síjọ ó ti dá sí ebú ó ti dá sí wàhálà ohun tó dá síjà àwọn aláṣejù ni o ẹni ó dá sí ebú wọn aláṣejù ni o ẹni tí bá wọn aláṣejù ni àwọn tá a fi mọ aláṣejù nu àwọn nǹkan mẹ́fà mọ kà wọn tá a fi mọ aláṣejù tọ́ ta ló wá wà láàrin sẹ́fẹ́ gbọ́ mi yé ibi tá a parí ọ̀rọ̀ sí náà nù ta ló wà láàrin sẹ́ẹ̀rí gbogbo ọ̀rọ̀ ẹ gbọ́ mi yé gbogbo ọ̀rọ̀ tó bá ti lẹ́rìí tó yanjú min kitabillah wa min sunnati rasulillah ẹ̀rí tó yanjú ń bẹ lérí ẹ̀ gbogbo ọ̀rọ̀ ń bó ti léwu kí ìyapẹ̀nu pọ̀ bẹ̀ tó tẹ́rì bá ń wà lórí ẹ̀ àárín lọ́wà ẹ̀rí tó yanjú mọ̀ pé o ẹ̀rí tó tẹ́ kí ni ẹ̀rí tí ó bá yanjú ẹsẹ̀ rí o lápèjúwe ẹ jẹ́ n sọ fún yín mo sọ̀rọ̀ sọ̀kòtò lẹ́ẹ̀kan mo lọ bẹ̀rẹ̀ níbo nísìmù sáàkì níbo lọ parí sí kókó ẹsẹ̀ ẹni bá wọ nísìmù sáàkì ládàá rẹ̀ ju tàwa tó parí sí kókó ẹsẹ̀ lọ ẹ má dààmú ara yín o àmọ́ láti nísìmù sáàkì ń dé kókó ẹsẹ̀ ń ibo ló wà àárín ni mo sọ̀rọ̀ bójú lẹ́ẹ̀kan nísìn ẹni tó lo nìkọ́ọ̀bù ẹ̀rí wà fún pé ká lo nìkọ́ọ̀bù nù ṣẹ̀ríà ẹlòmíì wá bọ́júlẹ̀ náà ẹ̀rí ṣe kí ni àtẹnitọ́ bọ́júlẹ̀ ń àtẹnitọ́ lo nìkọ́ọ̀bù yín bọ́ ní gbọ́ wà àmẹ́ni tó lo nìkọ́ọ̀bù ń ní ládájẹ́ ni tó ṣe kí ni tó sì júlẹ̀ lọ. abẹ́ kírun adìdé rùkú eléyìí káwọ́ mọ́yà eléyìí dá ọwọ́ lẹ̀ àti kíní àti kejì ṣe kí ni ọlẹ́rìí sẹ́nà méjì tó lẹ́rìí ibo ni wọ́n wà àwọn ni wọ́n wà èyí yẹ́ wà ní ládájú lèyí tẹ́rí ẹ̀ bá strong jù lọ́dọ̀ òsèmínú sí ní àtàlùbáni ìyọ̀rọ̀ ń ká òsèmínú lá òsèmínú ni àhá àbí ọ̀rọ̀ pé kún lákọ̀ọ́mú lọlẹ̀ àbọ̀wọ́ lákọ̀ọ́mú lọlẹ̀ lọ́dọ̀ àlùbáni ọwọ́ lákọ̀ọ́sí kí ni lọ́dọ̀ òsèmínú àti búrúbásì kí lákọ̀ọ́mú lọlẹ̀ egun níbi tó ká òsèmínú ládé òsèmínú lọ gbé ràkúnmí wá ní ọlọ́yin ọmọ kí ó yẹ máa bọ̀ ọyá ẹ̀dá ràkúnmí kúnlẹ̀ kárí yóò ti kúnlẹ̀ ẹ̀yin ọmọ kí lọ́kọ́mú lọlẹ̀ wọ́n lè kú kí láàmú lọlẹ̀ wọ́n lè kú òsèmínú lọ mú ràkúnmí wá ṣé kọ̀dá lójú ní mú ràkúnmí kí nítorí ọ̀rẹ́sì kọ́rẹ́sì lè yẹjú fáwọn tá ń bọ̀ ní lọ́dọ̀ òsèmí nísìn èyí tó ní ládájú ní kẹ́kọ́ mẹ́kún lọ́rẹ̀ àdìbánísì ni a wọ́n dọ̀rọ̀ irú níṣẹ́ nítorí kún wí wájú wọ́n wí lẹ́yìn nítorí wọ́n wí lẹ́yìn ni wọ́n wí ní tó bá níbẹ̀ ọwọ́ ní ọkọ̀ lọlẹ̀ ọwọ́ ràkúnmí mú lọlẹ̀ mọ́dàkárú lọ́dọ̀ àdìbání kọ̀dá lójú èwo ládẹ̀ wá pọ̀ jù àwọn ní ọmọ yẹn ju èmi ọmọ yìí àwọn yìí mọ̀ sọ kọjá wọn kéèyàn ó sì máa sọ tí ọmọ náà nú ẹ̀sìn ara kílẹ̀ yìí náà àṣejù gbogbo tó bá ti wá lẹ́ẹ̀dì pátápátá bó ti léwu kọ́ ìyapẹ̀rú ṣe kíni kọ́ wà níbẹ̀ tó tí gbogbo àwọn ẹ̀rí yẹn bá lálàáfíà ní ọ̀sẹ̀ ní tí ò lálàáfíà o tí gbogbo àwọn ẹ̀rí bá ṣe kíni ibo ló wà àárín ló wà sẹ́rí gbogbo tí ó bá wá lẹ́ẹ̀dì pátápátá àbá rẹ̀rí fún ẹ̀rí yẹn ò ní àlàáfíà tó jẹ́rìí mọ̀ọ́dúwà àbídọ̀ yìí fà níta ń perú ẹ̀ ní àṣẹ ètò níta ń perú ẹ̀ ní kíni nísìn ẹ̀yin ẹni tẹ́ wà ń kárẹ̀ mọ́ bínú àtẹ̀yìn léèsì o àti ètò ti yín o tọ́lá rẹ́dì fún jáde báàbù tọ́ kanlẹ̀ a sì rẹ́dì fún kéèyàn ó bójú a rẹ́dì fún kéèyàn ṣe kí ni kó síjú tọ́ bá ti wọ a rẹ́dì fún yòókù wọn tọ́ nísìn a rẹ́dì fún sọ̀kòtò tó yẹ ní fúsáàkì a rẹ́dì fún ìjọ kọjá gbogbo sẹ̀ èyí tí máa tẹ̀tẹ̀ mọ́lẹ̀ a ṣe kí ni a ṣe ètò nù. ẹ gbọ́. Naam. Kí ló ń sọ jẹ̀lẹ́bù? Jẹ̀lẹ́bù tá a rí là ń sọ̀rọ̀ nípa rẹ̀ kò sí tọ́ka á pẹ̀lú tọ́wọ̀ sínú. Ṣẹ̀rí ọ̀wádìí tó bí wọ̀ sínú kí. Fájú ọ̀gbọ́dọ̀ débẹ̀ wọn. Torí tọ́lọ̀ ń wí ni pé wà láyé kúdí náà. Zí lẹ́tà òun náà ilá. Àbọ̀ òun títí ọ̀gbọ́dọ̀ bá débẹ̀ wọn. Àbọ̀ àjọ ọ̀gbọ́dọ̀ débẹ̀ wọn. Jẹ̀lẹ́bù tọ́wọ̀ sókè là ń sọ. Àwọn àǹkárá tá a rí iná là ń sọ. Àṣọ yìí tọ́wọ̀ nísàlẹ̀ tí. Àwọn aláǹkárá wò mí hàn wọ́n. Àwọn tí ń tẹ́sọ̀ kòtò mọ́lẹ̀ wò mí hàn wù àwọn tẹ̀bílíkù náà wò mí hàn wù lẹ́ẹ̀kú sọ́lábí náà wò mí hàn wù. níparí ọ̀rọ̀ mi gbogbo ń ta bá rẹ̀rí fún pátápátá tẹ́ríhun ní àlàáfíà tẹ́ríhun ṣe kí ni nínú tírà Ọlọ́run àbí súnà Nábì ibo ni ó máa wà
ẹni bá wá lé koko tó fẹ́ máwọn èèyàn lọ bí tóun bá wà pé dandan bí dẹ́gbọ́dọ̀ wà rẹ o kí ló kọ rẹ̀ ó máa jẹ́ ẹni tí ń bú àwọn àfẹ́sìn kí ló kọ rẹ̀ ó máa jẹ́ ẹni tó yẹ pé tiẹ̀ nìkan lọ́jọ́ lójú tẹ̀lé bẹ́ẹ̀ lọ́jọ́ kí ló kọ rẹ̀ ó máa jẹ́ ẹni tí ọ̀wá lẹ́rìí fún ti ń ṣe àbọ̀ lẹ́rìí ẹ̀rí ń lẹ kò nítumọ̀ tí ń ṣe lọ́tà yìí fún tẹnu ọ̀gá kí ló kọ rẹ̀ ó máa jẹ́ wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahabihi wa sallama taslima nípa rí wá sí mi ó yẹ kí n kí àwọn àfáà wa tí wọ́n wà níkàlẹ̀ ẹ̀kan àwọn àfáà wa àgbà wà níkàlẹ̀ fadilati sheikh àfáà wa taqwallah Abdulbari taqwallah nínú àwọn àfẹ́sìn ni àfáà wa ní o èmi ò sínú àwọn àjọ ń bọ́ àfẹ́sìn o èmi ìsẹ́ láti ju gbogbo àwọn àfáà wa máa ń pọ́nra wa lé ní bá a bá ti ráwọn àfáà kí lámọ́ sí àpá àwọn àfáà lé ní omi ò sínú àwọn tí ń bọ́ àfẹ́sìn nínú àfẹ́sìn lẹ́wà ọlọ́wọ́ jẹ́ àríyìn pẹ́ ọlọ́jẹ́ mi yóò kún fún wa sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ gbà mí lálejò Abu Awwal ọlọ́wọ́ bá ń san ilé san rí ọ̀rẹ́ mi àfáà mi ọlọ́wọ́ bá ń san ilé san rí Abu Kamal ọlọ́wọ́ bá ń san ilé ta ló tún kún mẹ́ Abu Kamal ti ẹ̀jẹ̀ gbẹ́nu wàláyé Abu Kamal ẹ̀yìn bọ̀ náà yín dá mi rù lówó Abu Kamal ṣètò débi pé gbogbo àwọn tí wọ́n máa gbà wá sí fún mi ó dúró sí wọn lọ́rùn pé ìjọ ṣé kí n lọ ọ̀dọ̀ wa gbọ́dọ̀ gbà wá sí mi wàláyé àníwá sí mi lónìí èyí tó sì kéré jù ní wá sí tá a nípa àníwá sí ara ní mẹ́ta Abu Kamal dúró tán ni kẹ́límà ọ̀gbọ̀dọ̀ kọ̀ọ̀kan mi àbá Musa ọ̀gbọ̀dọ̀ Basiru mi àbá múlẹ̀ tàwọn ẹ̀fà ya lónìí gan ìyẹn sanu kọ̀ lọ́wọ́ Abu Kamal dúró báyìí ni nígbà wọ́n ẹgbẹ́ ọkùnrin yóò jẹ gbádùn nígbà ya wọ́n yẹ wọ́n yẹ wọ́n sàlámà lé fún Abu Kamal tó ṣe yóò tó sọ̀pá sí mi lọ́wọ́ gaba ìgbé ẹ̀sìn kíá mẹ́rin bá fẹ́ gbádùn wá sí kọjú sí gbẹ́kẹ̀ ní wò tí má fi lè wọlé ẹ̀kan ọ̀rọ̀ tó dàrú ọkùnrin yìí mà dúró tì mí lọ́rùn ọlọ́wọ́ bá ń san ilẹ̀ sàn rí ọlọ́wọ́ bá ń san ilẹ̀ sàn rí lábẹ́ bẹ́ẹ̀ mo kí chairman wa ní estate wa kí ni ó kọ́ àwọn chairman wa Alhaji wa Lukman Abdulwahab ọlọ́wọ́ bá ń san ilẹ̀ sàn rí lábẹ́ bẹ́ẹ̀ tàtó ní kí n kí Abu Awwal ẹ máa tọ́ mi sọ́nà ẹ̀yin lè mú dádúgbò yìí wáyé ẹ máa tọ́ mi sọ́nà ẹ máa tọ́ mi sọ́nà Abu Awwal ìmáàmù wa àgbà ṣé àfa wa pupa ọlọ́run bá sàlékún dáadáa yín wọ́n lẹ́yìn ní ìmáàmù wa àgbà mú ti mọ̀ yín ti pẹ́ pẹ̀lú dáadáa ọlọ́run níjẹ́ ní dákúdà àfa wa Ahmad Bello ọlọ́run bá sẹ́dá fún yín ta ló tún kù ìmáàmù wa Abdulwakil ọlọ́run bá sẹ́dá fún yín ta ló tún kù Ustaz wa Abdulkabir ìdájọ́ wa ń dárú náà mi pẹ̀lú wọn ni ọlọ́run bá ń sanyí lẹ́sàn ta ló tún kù àfa wa Kìlání Ṣítù àwọn naibul amir ọlọ́run bá sàlékún dáadáa fún wa níjó ní mo gbọ́ jíjáde láyé ọ̀rẹ́ mi àfáà tí ń jẹ́ àfáà Ismail Lawal àti principal bí ọlọ́wọ́ bá wa kẹ́ wọn o ọlọ́wọ́ bá wa gẹ̀ wọn o Allahumma ighfir lahum warhamhum wa afihim wa afu anhum wa akrim nusulahum wa wasi' madkhalahum wa nakkihim min adh-dhunubi wal khataaya kama yunqqa thawbul abyad min ad-danas Allahumma jazihim bil ihsani ihsana wa bis sayyiati afwa wa ghufrana Allahumma ij'alhum ma'a alladhina an'amta alayhim min an-nabiyyin was-siddiqin wash-shuhada'i was-salihin wa hasuna ulaika rafiqa gbogbo jama lọ́kùnrin Ọlọ́run jẹ́ ṣe rere wá síta gbólóní Ọlọ́run jẹ́ ṣàǹfààní fún wa gbogbo jama lóbìnrin Ọlọ́run jẹ́ aṣọ rere wá síta gbólóní Ọlọ́run jẹ́ ṣàǹfààní fún wa gbogbo ẹni tí wọ́n jàlúbàbù Ọlọ́run nígbà lérí ẹ̀ ẹni tí wọ́n nìkọ́ bọ́ Ọlọ́run ní bọ́ lójú ẹ̀ èyí tí ìbojú Ọlọ́run jẹ́ bójú ẹni tí wọ́n àǹkárá Ọlọ́run jẹ́ wọ́n jàlúbàbù ó lé sí ọwọ́ jàlúbàbù bẹ́ẹ̀ àǹkárá ọwọ́ jàlúbàbù ó mínísítì ọwọ́ jàlúbàbù subhana rabbika rabbil izzati amma yasifun assalamu ala al-mursalin alhamdulillah yin kabu umaru ma si ma fún mi lágbọ́n gbà Takbir Allahu akbar Allahu akbar alhamdulillah mo rò pé kò sọ̀rọ̀ ìbéèrè ló kọ̀ báyìí àwọn ṣèkù ọ̀pọ̀ tó máa lọ àwọn bàbá ní question afádà ọjà ẹ̀rọ nìkan àìjá mi wà ní Maghrib lára bí Maghrib láìjá mi wà ọlọ́ sí kọ́ọ̀sì lọ́n Maghrib àmín àmín alaikum assalam wa rahmatullah n ò béèrè o ẹ̀yin lẹ́bẹ̀ẹ́ béèrè
oníbẹ̀rẹ̀ ni ǹjẹ́ a lè fi òwú wọn. sẹ́rí káfòwú kórun ó yàtọ̀ sí káfòwú kúrun tó bá jẹ́ sí pé rọ́bà tá a fi ń kórun lápèjúwe sẹ́yìn pé rọ́bà kan máa fi ń wé irun báyìí tí a bá fi wé irun báyìí tí ọ tẹ̀tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn bá wẹ jẹ́nàbà bó ti yọ ọmọ wà mímọ̀ ẹ̀wẹ́ tẹ̀tẹ̀lẹ̀ náà kó ti lálẹ́ wàlá bẹ́ẹ̀ yẹn bá wẹ jẹ́nàbà bó. wọ́n ní kí ni àwọn nǹkan tí wọ́n ti àdáyanrí ẹ̀ fún gelbab kọ́lọ̀ tí wọ́n ṣàdáyanrí fún gelbab. ẹ gbọ́ mi dáadáa jẹ̀lbáàbò ní kọ́lọ̀ jẹ̀lbáàbò ní kíni kò ní kọ́lọ̀ aṣọ tó bá wù yín kọ́lọ̀ tó bá wù yín tó fi ẹ̀sìn bá pé sí la lè lè fi rán jẹ̀lbáàbò àmì èyí tó dáa jù náà nínú òfin jẹ̀lbáàbò ẹ jẹ́ sáré ká méje fún yín àbí mẹ́jọ sẹ́rí jẹ̀lbáàbò obìnrin mùsùlùmí yóò gbé látòkè báyìí yọ kanlẹ̀ ẹsẹ̀ lé ní ẹlẹ́ẹ̀kejì yóò jẹ́ kọ́lọ̀ ẹyọ kan tí ó gbọ́dọ̀ pé méjì ó di mélòó ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n bá rán yóò fẹ̀ kò gbọ́dọ̀ táìtì ó di mélòó ẹlẹ́ẹ̀kẹrin aṣọ tá a fi rán kò gbọ́dọ̀ jásọ tá a wò tá a rí tọ́wọ́ àṣàlẹ̀ rẹ̀ transparency ò gbọ́dọ̀ síbẹ̀ ó di mélòó ẹlẹ́ẹ̀karùn aṣọ jàlbáàbù tá a rán yẹn a gbọ́dọ̀ rán lọ́nà tí mùsùlùmí ń gbà rán jàlbáàbù ṣe mọ̀ pé àwọn kristian náà wọ jàlábíà sẹlẹ̀ ń wọ jàlábíà bí wọ́n wọ jàlábíà kérébù ńkọ́ àwọn àfa mùsùlùmí náà ńkọ́ bẹ́ẹ̀ yẹn bá wọ jàlábíà sẹlẹ̀ ń wọ sẹlẹ̀ lélẹ́yìí kérébù lélẹ́yìí sẹ́ráfù lélẹ́yìí àfa mùsùlùmí lélẹ́yìí jàlbáàbù ń bẹ lọ́dọ̀ àwọn kristian náà ń bẹ lọ́dọ̀ yẹ̀wúrì àwọn náà ń wọ̀ ọgbọ́dọ̀ jọ́rú tí wọ́n lẹ́ràn ó di mélòó wọn àgbọ́dọ̀ wá rán kí wọ́n dára sí kí wọ́n fàgbélé bú sí ó di mélòó ẹlẹ́ẹ̀keje kò gbọ́dọ̀ jásọ ṣúwúrà lẹ́ẹ̀fì rán kí la ń pè lásọ ṣúwúrà àjọ gbajúmọ̀ kí la ń pè lásọ gbajúmọ̀ aṣọ téèyàn bá wọ̀ tí wọ́n ó bójú wò ìbójú wò jẹ́ méjì ìbójú wò dáadáa ìbójú wò tí ò dáa aṣọ tó yẹ pé tẹ́ bá fi ẹ̀jẹ̀ lọ́mọ pé ẹ wo jàlbáàbù ajé ayì ẹ wo bí ti ń ṣe tí ogun yóò máa wò haramu ní kọ̀kọ́ lórí aṣọ kejì ní aṣọ tó wọ́n pa irú aṣọ káṣọ òwúlọ́ wa lọ fi ìran jàlbáàbù yìí kéèyàn wá mú tẹ̀lú kéèyàn jàlbáàbù ogun yẹn lọ́mọ wò pé irú aṣọ wo lélẹ́yìí sẹ́mọ̀ bẹ́ẹ̀ kọ̀gbọ́dọ̀ jẹ́ kiri gbọ́dọ̀ jẹ́ kejì ó di mélòó ó di méje salamu alaikum wa rahmatullah. kọ́lọ̀ tó wá dáa jù òun wá ní dúdú kí ìdí tí mo fi dúdú lọ dáa jù ìjọ tí wọ́n ti Aisha tí àdísùlù ó kì í ṣẹlẹ̀ aṣọ tí wọ́n mú wá pa Aisha fi ṣe jàlbáàbù tọwọ́ njọ́ náà dúdú ni torí ẹ̀ làwọn àbá fi fún dúdú lọ́lá lé èyí tó ṣe kí ni dúdú lọ́lá jù yòókù lọ ṣùgbọ́n kò túmọ̀ pé yòókù ọ̀dà àmọ́ dúdú lọ́lá ju èyí tó kù lọ. wọ́n ní kí ni ìdájọ́ Islam lórí fífi ọṣẹ ìlàsà àti lílo òwú àtìmákásà sí irun fún àwọn. ọgbọ́n tẹ́ ń wíwẹ́ máa ṣàlàyé fún mi lọ́wọ́ kí wọ́n ní jẹ́ ìlàsà bó wọ́n ń ṣe àtìmákásà bó wọ́n ń ṣe ẹ́ ṣàlàyé lọ́kọ̀ kan. sẹ́ẹ̀rí gbogbo tẹ́ bá lò sí irun yín tí ó bá jẹ́ ọmọ ẹgbọ́n mi yé kọ́ídà ní fún yín òfin ní fún yín gbogbo tẹ́ bá lò sí irun yín tí ó bá jẹ́ kí irun yín ọmọ tí ó jẹ́ ọmọ tí ò ní jẹ́ ó sí dọ̀tí kan nísàlẹ̀ irun pẹ̀lú irun yín halali ni gbogbo tẹ́ bá lò sí irun yín tí ó yí dẹ́dà irun yín padà haramu ni sókílíà gbogbo ìlàsà nǹkan mi ò lómi ìmọ̀ bí ti ń lò èyí tó kílẹ̀ àti mìíràn èyí tí ó bá gà yára bọ́lọ̀ ti dánú yín haram èyí tí ó bá tọ́jú tí ó mẹ̀ntẹ́ni bó ti wà tí ò ní jẹ́ ó dọ̀tí tí ò ní jẹ́ ó dídàkudà halali. wọ́n ní kí ni ìdájọ́ sàájúdù tí wọ́n ní kí àwọn èèyàn mú kándù wá kí wọ́n sì wọ aṣọ funfun. mùsùlùmí yẹn ṣe yìí ń báyà wọn kèfèrí. kí wọ́n mú èso iyọ̀. rárá wọn yóò béèrè wọn ọba bí mu mùsùlùmí yẹn ṣe. ẹ jọ̀wọ́. mùsùlùmí yẹn ṣe. mùsùlùmí yẹn ṣe. ọ̀yà kò à ń gbà mo ti dáhùn kí wàhálà yìí mùsùlùmí yẹn ṣe. mùsùlùmí yẹn ṣe kí ni mùsùlùmí yẹn ṣe kí ni bẹ́ẹ̀ yẹn bá ṣe kí ló kọ́ rẹ̀ ìṣe kèfèrí ní ṣe náà ẹni bá ṣe ẹnu Islam ìṣe kèfèrí ló ṣe ẹni bá ṣe ẹnu Islam ìṣe kí ló ṣe àkọ́kọ́ náà kí ni tàájùdí kí ló fi wọ́n lọ tàájùdí ẹ̀yin obìnrin ní ọkọ yìí ni
kò sí àfa kankan tó jẹ́ àfa súnà tí a ní ẹ̀ máa bọ̀ àti tahajjudi òru nbì kan kó lẹ́sìn máa ti tahajjudi òru obì kan ò gbọ́dọ̀ kó lábẹ́ ọkọ ẹ̀ lọ sí tahajjudi nbì kan ọkùnrin kan gbọ́dọ̀ lọ tahajjudi yín ní ilé yín ní ọwọ́ tahajjudi ń bọ mọ́sálásí wo ta ní ń pè yín ẹ̀sìn wo kílẹ̀ rí wo kí wàhálà yín kílẹ̀ ń wá ká anabi wà láyé ní Medina àwọn sàábé ṣe tahajjudi bẹ́ẹ̀ bá ń kọjá lóru gbogbo orí ọmọ mi tí kálukọ́ ọmọ kálukọ́ ń lé rẹ̀ ẹ gbọ́dọ̀ sọ lé yí làbẹ́ ni kílẹ̀ ń wá kí tẹ́sí tahajjudi kíni kò sínú Islam àwọn ṣíà ẹlẹ́bọ lọ́bẹ̀rẹ̀ rẹ̀ àwọn kí n bọ́ pé tí wọ́n tún jẹ́ kíni mo ti fi kíni kan ròyìn wọn ṣíà péríṣiríṣi ṣíà ẹlẹ́bọ ṣíà ó kí n bọ́ pé àwọn ni wọ́n bẹ̀rẹ̀ tahajjudi òru kò sínú Islam o ara sí ẹ fárísì tí ẹ ń ṣe kùnrin ara sí ẹ ń tí ẹ bọ kùnrin o so kátó wá sọ pé máa èké lọ mọ́sálásí lọ sí tahajjudi la pè ní bídíà tí ò sínú ẹ̀sìn yìí kátó wá pẹ́ tó wá yẹn kándù kíni sẹ́yìn kú tẹ̀ ń ṣe kándù náà ìtì ní àbí tèwo ni mo fi ní kò mùsùlùmí ẹ̀ ṣerú ẹ̀ bẹ́ẹ̀ bá lẹ́ni tí bá ń ṣerú ẹ̀ iṣẹ́ kèfèrí ní ṣe kíni òun lè jẹ́ mùsùlùmí kọ́ mọ́ ti ń ṣe àmọ́ ṣe kèfèrí lè ti ń ṣe ó lè jẹ́ mùsùlùmí kọ́ mọ́ ti ṣùgbọ́n ti ń ṣe iṣẹ́ kíni ẹni tí bá sì lọ́rọ̀ ẹ̀kọ́ lọ stop ẹ̀ ẹni tí lọ́rọ̀ ẹ̀kọ́ lọ stop ẹ̀ kó sí náfìlà ẹ̀ lé ẹ̀ ọkùnrin lọ náfìlà obìnrin lọ náfìlà ẹsẹ̀ nulẹ̀ ara yín nulẹ̀ ọlọ́run ti ní ẹsẹ̀ náfìlà yàtà nẹ́bí bẹ̀rẹ̀ nẹ́bí àtàwọn ìyàwó tí ẹ ti ń ṣe tí wọn àtàwọn abákàlẹ̀ àwọn ọmọ ọdún bẹ́lẹ̀ tí kì í tẹ̀ ń ṣe abẹ́ béèrè mi. ẹ jọ̀wọ́ ẹ bá wa tan ìmọ́lẹ̀ sí obìnrin tí wọ́n gbé gbígbé Kùránì dání nígbà tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹ̀sẹ̀ wà ń bẹ àbí kò sí ń bẹ. ẹ̀sẹ̀ wà ń bẹ ìkìláàfù àwọn àfáà wà lórí ọ̀rọ̀ yẹn o torí pàdé sí káwátá níbi ní alimọ́mínú láàyè jùzù mọ̀mìnì ń kọ́ kì í dẹ́gbin pẹ̀lú àdìsí àwọn àfáà kan gbà pé kọ́dà kó bí máa ṣe ayédọ̀kọ́ máa ṣe nìbá tí ó lè gbé wọ́n sì láyà táwọn yẹn mú wá pé láyè massuhu illa al-mutahharun àyà táwọn tí ẹni kọ́ máa gbé mú wá nù wọ́n láyà yẹn al-mutahharun àwọn tá a fọ̀mọ́ lọ́lọ́run wí ìyẹn jẹ́ àwọn màláíkà kèé ṣe àwọn èèyàn àwọn màláíkà ni wọ́n sì láyà ní alimọ́mínú láàyè jùzù mùsùlùmí èdẹ́gbin kọ́ni ẹgbẹ́ mùsùlùmí ó lè gbé al-Qur'an fatiwa àwọn afa kanu wa ala dhalika al-imam al-Albani bí tá fa Albani dúró sínú àmọ́ fatiwa mi wà tí wọ́n ní aha la yamassuhu illa al-mutahharun ẹni tó mọ́ tá a tún fọ̀ mọ́ pẹ̀lú mímọ́ tóun náà fúnra ẹ̀ mọ́ la ní ó gbé èyí tí ń sẹ̀gbìn lọ́wọ́ wọn mọ́ kò gbọdọ̀ gbé Kùránì wọ́n ní ṣùgbọ́n lè mú ní sùkúù rẹ̀ torí kò jẹ́ Kùránì lódìdí mọ́ ó lè mú orúkún rẹ̀ kò jẹ́ Kùránì lódìdí mọ́ obìnrin tí ń sáyé dọ̀ lọ́wọ́ ó lè gbé ìsù mẹ́wàá lọ́wọ́ ó lè gbé ìsù márùn lọ́wọ́ ó lè gbé ìsù méjì lọ́wọ́ tí ó kà ó lè máa mú ìtí ọkà kọ́ máa dá padà tó bá ọba kà tán ibẹ̀ òun lèmi náà dó sí àtọ̀pọ̀lọpọ̀ àbá ó ti jẹ́ nù. kí ni à ń pè ní akidu nìka gangan ṣé wọ́n máa ń ké kútúbà níbẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì ó ní ọlọ́run má jẹ́ kí a rí kí ni ìdájọ́ ẹni tí ó ń wọ nìkọ́ọ̀bù tẹ́lẹ̀ tí ó wá sí bóyá fún ìdí kan tàbí kejì. tó ń wẹ̀ ti sàdúrà àwa náà sàmì àdúrà tàbí wọ́n kú ti sàdúrà wọ́n lọ́ọ́ mọ̀jẹ̀ àárí àwọn kan ti ṣe fatuwa ẹ̀ mọ̀ kúrò lálẹ́ lọ́ọ́ mọ̀jẹ̀ àárí. now sẹ́ẹ̀rí ìbéèrè yín àkọ́kọ́ kínní ná sẹ́ẹ̀rí akidu nìka ẹ má da nǹkan rú nǹkan márùn ní jẹ́ akidu nìka utuba wà bẹ́ẹ̀ utuba gì wà kí ni mo wí utuba gì wà kì í ṣe èrò ìdán káàkiri ni ọ̀tọ̀ ní utuba tẹ́jọ́ sọ kì í ṣe ìdán gbé kàmá bàrà tàbí náírà dáma wà yíò nkébì ń wí sẹ́ẹ̀rí tábà so igi azawujani ọkọ àtìyàwó alkhaliyani minal mawani tí ò sí tó ní wọn má fẹ́ ara wọn ẹsẹ̀ lé ní ẹlẹ́ẹ̀kejì al-ijabu wal-qabul ẹ fún mi kala fún ó di mélòó ẹlẹ́ẹ̀kẹta amúrù wàlíyìl amúrù kí bàbá ẹni tọ́jà láti obìnrin kọ́ fàṣẹ sí ó di mélòó ẹlẹ́ẹ̀kẹrin as-sadaq kóbi ọgbà sadaki ó di mélòó ẹlẹ́ẹ̀karùn aṣahada káwọn tí ó jẹ́rìí ọjẹ́rìí ó di mélòó ṣé wá rí útúbà tí ń bẹ ń bẹ nínú súnà wọ́n ń pe útúbà kan ní útúbatul haja inna alhamdulillah na'maduhu wa tẹ́bá pàdé tán wà ní ya ayyuhal ladhina amanu ittaqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun ya ayyuhal ladhina amanu ittaqullaha wa qulu qawlan sadida yuslih lakum wa balobe ya ayyuhan nasu ittaqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida sẹ́ẹ̀rí anabi ma sábà ka hutuba yẹn kò gbàtẹ́ bá ṣe hutuba abdullahi ibn mas'ud ima ka hutuba yẹn
àwọn kan máa pè ní kútùbà Abdullah ibn Mas'ud ṣe rí kútùbà yẹn tá a bá fẹ́ ṣe akidu nìka a lè kà níbẹ̀rẹ̀ nígbà tá à ń sọ̀rọ̀ a lè kà láàrin a lè kà nígbẹ̀yìn òun ni wọ́n ń pè ní kútùbàtu akidu nìka kì í ṣe èyí táwọn èèyàn fi ń gbowó lóde wọn o èyí tèmi sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn afásúnú náà máa ń kà dábàá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n ń pè ní kútùbàtu làhájà wọ́n ń pè ní kútùbàtu ibn Mas'ud wọ́n sì ń pè ní kútùbàtu akidi an-nikah kútùbà tó wà ń bẹ̀rù kì í ṣe èyí tá ń ṣe kí ní fi ń gbowó a sì ṣe níbẹ̀rẹ̀ a ṣe láàrin a ṣe ní. sẹ́rí sẹ́rí tá ń pè ní iman yazidu wa yankus yazidu bit-ta'a wa yankusu bil-ma'siyah téèyàn bá bójú imani rẹ̀ lékún níjọ́ tó bá sí imani já ó dínkù imani dínkù kẹ́lẹ́ kọ̀ jẹ́ mú mi ní ma àmọ́ imani ṣe kí ni ó dínkù abẹ́lẹ́ wọn bọ́ba àdékẹ́ọ́lá gbogbo tí ó mọ́ bí sí ju ọlọ́mọdé orí. kò sí béèrè mọ́ ẹ má gbà ẹ sọ ní bá mọ̀ ní bá sì máa ń wọ̀ ní wọn máa fi wọn lọ. igi lẹ́kọ̀ọ́ bí wá dúdú igi lẹ́kọ̀ọ́ so tẹ́ bá so igi tán lẹ́yìn igi ní ọkàn wàlímà sunna nípa nàbí kọ́kọ́ so igi tó bá so igi tán kì í pẹ́ sí tí fi ṣe jọ́ kejì yóò ṣe wàlímà jọ́ kẹta yóò ṣe wàlímà Abrahamu ni ọmọ awupi ń wo ṣe igi tán kò ṣe wàlímà nàbí ní awulimu lọ́lẹ̀ ṣe wòlímà kọ́lá kọ́ sí kọ́ pé ewúrẹ́ gbẹ́dù kan ọ̀pá tọ́ ta ni ó wá ṣe wòlímà ara ilé ọkọ ní ṣe wòlímà kì í ṣe ìyàwó ara ilé ìyàwó ní ṣe ńlẹ̀ nínú súnà ara ilé ọkọ ló yẹ kó ṣe kíni kó ṣe wòlímà tọ́lá Abrahamu náà níbi tó ń bí kọ́lọ́ ṣe kọ̀sọ́ pé sọ fáwọn ara ilé ìyàwó rẹ kún ó ṣe kọ̀sọ́ bẹ́ẹ̀ Abrahamu tó fẹ́ ìyàwó gan-an ní kó ṣe kíni Ànábì ní ti ṣe wòlímà ìyàwó fún rẹ̀ àmọ́lẹ̀ Yorùbá ń bí àwọn wòlímà ṣe àwọn ará ilé ìyàwó ọkọ lọ́yọ́ máa ṣe só ti gbọ́ ìbéèrè rẹ kọ́ lọ múra ìwọ ló sì. owó orí tí wọ́n ń pè ní sàdáàkì kí ni ìdájọ́ fún ọkùnrin tí kò fún ìyàwó rẹ̀ ní sàdáàkì títí tí ó fi bí ọmọ 2 sí 3 tí obìnrin náà sì ń pariwo owó sàdáàkì òun. ọkùnrin yẹn ẹlẹ́ṣẹ̀ ni kí mo pé ẹlẹ́ṣẹ̀ ni kọ́lọ́ lè ṣe tawba kó sì fún mi lówó sàdáàkì Ànábì wa Muhammad ó ní inna ahaqqa mastawfaytum mina shuruti mastahalaltum bihi al-furuja ìwọ̀ tẹ́ gbọ́dọ̀ mọ̀ pé òun ni ìwọ̀ tẹ́ fi sọ obìnrin abẹ́ yín dẹ̀ tó fúnra yín ìwọ̀ òun ni sàdáàkì èèyàn gbọ́dọ̀ mọ̀ pé ọkọ tí ó san sàdáàkì ẹlẹ́ṣẹ̀ ni kọ́lọ́ lè túbá lọ́dọ̀ ìyàwó rẹ̀ kọ́bẹ̀ yọ́bẹ̀ ìyàwó ẹ̀ yọ́bẹ̀ òun ló jẹ́ ẹbí bọ́bẹ̀ lọ́n kò ní dáhùn ìyàwó ní ọkọ sí kíní ní ọkọ bẹ̀ náà bí ìyàwó rẹ̀ bá wá yọ́nú sí yọ́ wa san owó ní ọlọ́wọ́ wa fèrè jìn gbàdá ó ti ṣe akidu kọ̀ọ̀kan akidu rẹ̀ ọ̀parí ni irú akidu yẹn náà ń pè ní akidu mu'allaq igi tá a sí kíní agbẹ́kọ́ àìsọ́ àìní ó ti sògì ohun ìgbìmọ̀ ìpéjì sí àmọ́ ogun tí ń ṣe òun kò ṣe sí náà ẹlẹ́ṣẹ̀ ni o kì í sọ sí náà. Now, jazakumullah. Now, barakallahu fikum. Allah tó bá sọ ṣéèkù wọlé sọ. Jazakumullah. Àwọn informations tó wà níbà yìí kí a fún àká tó wá pín káàdì wà tẹ́ o. Ẹ̀mú fóònù yìí àyè tí ẹran wọn lọ mú fóònù ẹ̀kan. Wẹ́bsáìtì Al-Muslim Hassan. Jango www. Alhamdulillah, mo tẹ̀lé pé ó ti yí àwọn ìsáàtì tó sọ lárúbáwá just ìlànlẹ́kan ó sì gbọ́ mi yé gan láti parí síbẹ̀. Ìgbà àjẹmọ́ tó wá ní dandan ká tó ṣàdúrà fún àwọn àṣekù wa. Ọlọ́run tí ó gbé yín kalẹ̀ báyìí fún Islam ní dáadáa lánàá níjẹta níjẹrin gbogbo ọba Ọlọ́run sẹ́yìn ní gbogbo Islam láti máa rí òní dáadé ní gbogbo àgbáyé ẹjẹ́ àti àmì
ọlọ́run kọ́ sàgbà sàlẹ̀ kó dáadáa fún yín ọlọ́run kọ́ máa sàlẹ̀ máa bá fi àgbáríkà gbogbo gbèsè yín gbogbo gbèsè bá dé tí àná kó máa dáa jù nílẹ̀ ní gbogbo ọjọ́ wọ́n lọ àkẹ́rẹ́tù sáyẹ̀rù nàkàlẹ̀.